Ògo ni f'Olúwa tó ṣe òun ńlá. Ìfẹ́ l'Olùkọ́ fún ẹni ọmọ rẹ̀. Ẹni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ f'ẹ̀ṣẹ̀ wa, tó sì ṣílẹ̀kùn ìyè sílẹ̀ fún wa. Yìn Olúwa, yìn Olúwa, fìyìn fún Olúwa. Yìn Olúwa, yìn Olúwa, ẹ yọ̀ níwájú rẹ̀. Ká tọ̀ Baba wa lọ lórúkọ Jésù. Jẹ́ ká jọ fògo fún oníṣẹ́ ìyanu. Ẹ káàbọ̀, a kú ọdún àwọn èwe ti ọdún yìí. Láti iléeṣẹ́ ìránṣẹ́ Children Shepherds Network, a tún ti dé bá a ṣe ń dé. Àwa ni a máa wá, ẹ̀yin la máa bá. Ẹ ṣé, ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Bá a ṣe máa ń ṣe lọ́dọọdún, ọdún míì tún ti kò lónìí. A ṣe àjọ̀dún ọdún àwọn èwe. Kú ọdún. Ẹ kú ìtọ́jú àwọn ẹni Olúwa lọ́dọ̀ yín. Wọ́n mọ pèlé sí ni o. Gbogbo wa ò ní pẹ̀dín lórúkọ Jésù. Ní ọdún yìí, nínú iléeṣẹ́ ìránṣẹ́ Children Shepherds Network, àkòrí tí ẹ̀mí Ọlọ́run fi sí wa lọ́kàn láti gbé yẹ̀wò òun ni ìran wòlíì àti ipa rẹ̀ lórí èwe ìwòyí. A ti ń tẹnumọ́ láti bí ọjọ́ mélòó kan, a ti ń fọn rere ẹ̀, a ti ń polongo ẹ̀ wípé á ṣètò, á yànnàná ẹ̀, á ṣàlàyé ẹ̀. Òní náà lọ́jọ́ pé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ òní kó ṣojú wa. Ìran wòlíì, ipa rẹ̀ lórí èwe ìwòyí, ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, ṣùgbọ́n níwọ̀nba tí Ọlọ́run bá gbà wá ní oore ọ̀fẹ́, a ó bẹ̀rẹ̀ sí ní máa yànnàná ẹ̀, a ó jọ máa ṣe àṣàrò, a sì máa ṣe àlàyé ní ọ̀nà tí yóò gbà yé wa. Tó jẹ́ wípé lẹ́yìn ọjọ́ òní, tá a bá tún rántí àjọ̀dún ọdún àwọn èwe, lọ́dún 2023 o, nígbà tí wọ́n ṣe àjọ̀dún ọdún àwọn èwe, ẹ̀kọ́ báyìí ni mo kọ́, pàápàá jùlọ lórí ìran wòlíì àti ipa rẹ̀ lórí èwe ìwòyí. Ẹ káàbọ̀, ẹ máa bá wa ká lọ. Mo ti kí wa lẹ́ẹ̀kan, a kú ọdún, ẹ kú òde, ẹ ti káwọn ọmọ yín jáde, wọ́n ti jẹun, wọ́n ti lọ ṣeré, wọ́n ti dárayá, ẹ kú ìnáwó, ọdún ayọ̀ la máa ṣe. A fi ògo fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa, bàbá wa Jésù Kristì, láti rí àyájọ́ ọjọ́ ọdún àwọn èwe ti ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà. A fi ògo fún orúkọ rẹ̀. Hallelujah. Orúkọ tèmi ni Olusoewe. Èmi màá máa jẹ́ atọ́kùn lórí àwọn ìjíròrò àti àlàyé ọ̀rọ̀ lórí àkòrí wa fún ti ọdún yìí. Bẹ́ẹ̀ni, èmi ni Olusoewe. Ẹ ti máa gbọ́, bẹ́ẹ̀ni, ohùn yẹn ò yàtọ̀, èmi náà ni. Ẹ ṣeun púpọ̀, ẹ kú ìfaradà, ẹ kú ìjókòó, ẹ kú ìfarabalẹ̀, ẹ ṣé tẹ́ ń bá wa ká lọ. Kí ni àfojúsùn wa fún àkòrí yìí? Kí ni àwọn nǹkan tá a fẹ́ ká dì mú lẹ́yìn tí a bá jọ ṣe àgbéyẹ̀wò àkòrí yìí? A fẹ́ kí òye àwọn nǹkan tí Ọlọ́run ní lọ́kàn láti inú Bíbélì nípa wòlíì àti bí ìran wòlíì ṣe lè wá sí ìmúṣẹ, bí àsọtẹ́lẹ̀ ṣe lè wá sí ìmúṣẹ, gẹ́gẹ́ bí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Májẹ̀mú Láíláí àti Májẹ̀mú Tuntun. Kí ni àwọn ìgbékalẹ̀, ìlànà èyí tí ó jẹ mọ́ àsọtẹ́lẹ̀, ìran wòlíì, mímúṣẹ ìsọtẹ́lẹ̀ àti gbígba ìran wòlíì gẹ́gẹ́ bí a ti fìdí rẹ̀ múlẹ̀ tí a sì ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé
ìwé májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Ẹlẹ́ẹ̀kejì, a fẹ́ kẹ́ ẹ mọ àwọn òtítọ́ inú Bíbélì nípa agbára àti ẹ̀bùn tí Ẹ̀mí Mímọ́ fi fún wọn. A fẹ́ kí ẹ mọ àwọn òtítọ́ láti inú Bíbélì nípa agbára àti àwọn ẹ̀bùn tí a lè rí gbà láti ọwọ́ Ẹ̀mí Mímọ́. A fẹ́ kí ẹ gbá a mú, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní máa mú un lò àwọn ọgbọ́n Ọlọ́run nípa wíwá àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ wa. Gbá ẹ mú, dì í mú ṣinṣin, kó o sì wá fi sínú ìṣe àwọn ọgbọ́n Ọlọ́run tí a máa fi hàn wá ní àárọ̀ yìí, tí a máa ṣí wa lójú sí láàárọ̀ yìí nípa wíwá àsọtẹ́lẹ̀ tàbí ìran wòlíì fún àwọn ọmọ. Àwọn kókó tó yọ nínú àwọn àkòrí tí a mú ìran wòlíì ipa rẹ̀ lórí àwọn èwe ìwòyí. Ìran wòlíì, ipa rẹ̀ àti èwe ìwòyí. A lè sọ pé ìran wòlíì jẹ́ sísọ àsọtẹ́lẹ̀ ohun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tàbí ohun tí ó farasin tí kò yé èèyàn, mímú wá sí òye ènìyàn. Ipa rẹ̀, ọ̀nà tí ó ń gbà ṣàǹfààní tàbí ṣe àkóbá la lè rí ní ipa rẹ̀. Ṣùgbọ́n ọmọdé, èwe ìwòyí, àwọn ọmọ tó jẹ́ wípé lábẹ́ òfin wọn kì í ṣe àgbàlagbà, wọ́n sì jẹ́ ọmọdé, àwọn tí kò tíì pé ọmọ ọdún méjìdínlógún. Bá a ṣe ń ṣe àgbéyẹ̀wò ìran wòlíì yìí, a fẹ́ kọjá àyè wa, a fẹ́ dúró láàárín gbùngbùn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti àwọn nǹkan tí Bíbélì fi kọ́ wa, àwọn la fẹ́ gbé yẹ̀wò. A fẹ́ fẹ́ lójú kọjá ibi tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ lójú dé. A dẹ̀ fẹ́ sọ kọjá ibi tí ìgbàgbọ́ gbà wá láàyè dé gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú Jésù Kristi. So tá a bá wo ìran wòlíì káàkiri àgbáyé, àwọn kan ẹ̀sìn míì, a dúró láàárín pé ohun tí Bíbélì wí àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó jẹ́ Kìrìsìtẹ́nì tá à ń tẹ̀lé Jésù, àárín ìyẹn láti dúró láti máa sọ̀rọ̀ nípa ìran wòlíì. So àwọn àlàyé wo la lè mú wá, àwọn ìtumọ̀ wo la lè mú wá? A lè sọ wípé ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó wá tààrà láti ọ̀dọ̀ Ọlọ́run tí àwọn ènìyàn tó jẹ́ agbẹnusọ fún Ọlọ́run tí wọ́n gbà, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì, àwọn ẹni Ọlọ́run tí wọ́n gba àwọn ọ̀rọ̀ tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run tààrà. Wọ́n lè gbà á nípa ìran, wọ́n lè gbà á nípa ìṣípayá, wọ́n lè gbà á nípa ọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n ṣe iyebíye, wọ́n tó gbàgbọ́, wọ́n tó dìmú, wọ́n tó gbọ́kànlé fún ìtọ́sọ́nà àti fún ìkìlọ̀. Tá bá tún wá wò ó nípa ti Bíbélì àti nípa ti Kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ọmọdé, Bíbélì sọ fún wa wípé ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀. Láàárín ìyẹn la dúró sí. Ọmọ ni ìní Olúwa, ọmọ inú òun sì ni èrè rẹ̀. Ká tètè kọ́kọ́ mú wọ́n ní ká gbá ẹlẹ́yọ̀ọ́rọ́ wí ká tó wá fàbọ̀ fádìẹ. Ẹ jẹ́ kí á kọ́kọ́ mú ti àwọn wòlíì èké, ìran òdì, ká kọ́kọ́ ṣe ìyànnàná wọn ká tó wá lọ sínú àwọn òtítọ́ mìíràn tí Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ fún wa. Bíbélì náà sọ̀rọ̀ nípa àwọn wòlíì èké, ó sọ̀rọ̀ nípa àwọn wòlíì èké. Báwo la ṣe dá àwọn wòlíì èké mọ̀? Àwọn tó jẹ́ wípé àsọtẹ́lẹ̀ wọn kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àsọtẹ́lẹ̀ wọn kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tó jẹ́ pé fúnra wọn ni wọ́n yanra wọn, fúnra wọn ni wọ́n pera wọn, àdábọwọ́ ni àwọn àsọtẹ́lẹ̀ wọn, àbámọ̀dá ni àwọn àsọtẹ́lẹ̀ wọn. Àwọn ìran àti àsọtẹ́lẹ̀ àwọn wòlíì èké ó wá láti inú agbára òkùnkùn. Wọ́n lè ríran lóòótọ́, nǹkan tí wọ́n sọ lè jẹ́ òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n agbára tó mú ìran yẹn wá fún àwọn wòlíì èké,
ọ̀dọ̀ Sàtánì ló ti wá. Ẹ̀kọ́ òdì, àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì, a lè ṣàfiwé wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ wípé oníran wòlíì èké náà ni alásọtẹ́lẹ̀ òdì. Ohun tí Bíbélì wí àwọn ò ní wí, wọn ó dorí ẹ̀ kodò, wọn ó fi kún tàbí kí wọ́n yọ kúrò ńbẹ̀ láti tẹ́ ìfẹ́ ara wọn lọ́rùn. Àwọn tó bá jẹ́ wípé wọ́n ń sọ̀rọ̀ lòdì sí àwọn òtítọ́ tí Bíbélì fìdí ẹ̀ múlẹ̀, wòlíì èké ni wọ́n, alásọtẹ́lẹ̀ èké ni wọ́n. Àwọn tí wọ́n ń ṣògo nínú ara wọn, tí wọ́n ń ṣògo nínú Sàtánì, tí wọ́n ń fògo fún Sàtánì nípa ìran. Àwọn tó jẹ́ pé afẹ́ ayé, ohun ayé, òkìkí ayé, ohun tí ayé tí wọ́n ń lé, òun ni wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀, òun ni wọ́n fi ń ríran. Ohun tó wà lọ́kàn wọn kì í ṣe láti fògo fún Ọlọ́run, ohun tó wà lọ́kàn wọn ni láti fi ògo fún Sàtánì tó fún wọn ní agbára láti máa ríran. Wòlíì èké ni wọ́n, ìran èké sì ni wọ́n rí, àsọtẹ́lẹ̀ èké sì ni wọ́n sọ. A sọ fún wa wípé àwọn wòlíì èké yìí wọ́n mú àsọtẹ́lẹ̀ ṣẹ tí a ti kọ sílẹ̀ nípa Bíbélì nípa àwọn wòlíì èké àti ìran èké àti ẹ̀kọ́ òdì. Bíbélì ti sọ fún wa, ó ní àwọn wòlíì èké á pọ̀, àwọn aríran èké á pọ̀. Ọlọ́run sọ wípé ní òpin òun sọ fún wọn pé bàbá lórúkọ rẹ la lé ẹ̀mí èṣù jáde, lórúkọ rẹ la ṣe ní ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀, èmi kò mọ̀ yín rí. Bíbélì ti sọ fún wa, Jésù ti fi sọ fún wa sílẹ̀ pé wòlíì èké ń pọ̀ sí i, wọ́n sì máa pọ̀ sí i, wọ́n máa pọ̀ sí i. Àsọtẹ́lẹ̀ kan ti wà nínú Bíbélì nípa àwọn wòlíì èké. Tá bá tún ní ká wò, a lè fi àwọn wòlíì èké yìí wé àwọn wòlíì Báálì gẹ́gẹ́ bí a ti rí nínú májẹ̀mú láéláé. Àwọn wòlíì Báálì tó jẹ́ pé wọ́n fẹ̀ tó 100 tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Jésíbélì, ayaba Áhábù, tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀, wòlíì èké ni wọ́n. Àwọn wòlíì èké yìí wọ́n ní àfijọ àti àfiwé ohun tó jẹ́ wípé àwọn ìwà àti ìṣesí wọn kò dára. Àwọn tí wọ́n ṣe kò jẹ́ nǹkan tó jẹ́ wípé ó fògo fún Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ìdàrúdàpọ̀ ló máa ń mú bá ayé. Àwọn nǹkan tí ò fògo fọ́lọ́run ni wọ́n ṣe. Ìbọ̀rìṣà wà nínú iṣẹ́ àti ìṣe wọn, àwọn wòlíì Báálì. Àwọn wòlíì Báálì tó jẹ́ pé àwọn òrìṣà tó jẹ́ wípé àwọn àṣà àti ìṣe tí Ọlọ́run ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ má ṣe irú àwọn nǹkan báyìí mọ́. Àwọn nǹkan yẹn ni àwọn wòlíì èké yìí, àwọn yẹn làwọn ń gbé lárugẹ bí àpẹẹrẹ pípa ọmọdé. Wọ́n sọ pé àwọn ni God of fertility and prosperity, and part of the worship and sacrifice were sex orgies and the sacrificing of infants. Generally, the baby sacrificed were firstborn. Eléyìí tẹ̀dẹ̀rẹ̀ tí Ọlọ́run ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ má ṣe irú nǹkan báyìí o, ẹ má pa àwọn ọmọ yín gẹ́gẹ́ bí àwọn yòókù jẹ́ pa àwọn ọmọ tiwọn, má pa àwọn àkọ́bí wọn fi ṣèrúbọ ni fún òrìṣà. Ọlọ́run sọ wípé kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Irú àwọn nǹkan tí àwọn wòlíì Báálì tí wọ́n dúró fún nìyẹn. Wọ́n dúró fún àwọn ẹ̀mí òkùnkùn, àwọn dímọ́nì, àwọn ẹ̀mí Bézébúbù, àwọn ẹ̀mí tó ní àjọṣepọ̀ pẹ̀lú òkùnkùn. Àwọn yẹn là ń pè ní àwọn wòlíì Báálì. Wọ́n dẹ̀ ṣe wà láyé ìgbà wòlíì Èlíjà, bẹ́ẹ̀ náà wọ́n sì wà ní ayé tiwa nísìnyí. Ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n dúró fún pé ẹ máa bọ̀, á fún yín lọ́mọ, ẹ máa bọ̀, ó lọ́mọ tó pọ̀, ẹ máa bọ̀, àwa lè rọ òjò fún yín, ẹ máa bọ̀, alágbára láti lè ṣe nǹkan àbí èkejì. Wòlíì Báálì ni wọ́n. Arákùnrin kan tún wà nínú májẹ̀mú tuntun, Élímà bá Jésù. Ó béèrè pé òun fẹ́ fowó ra ẹ̀mí mímọ́ Ọlọ́run torí ó fi ń ṣiṣẹ́ ni, ó fi ń ṣòwò ni, òwò ló fi ń ṣe, ó tà á ni. Ó rò pé wọ́n á tún lè ra irú eléyìí náà ní Símónì oṣó ni, wòlíì èké ni wọ́n. Tá bá wo àwọn ẹsẹ̀ Bíbélì tí a kọ yẹn, wọ́n fìdí rẹ̀ múlẹ̀ fún wa àwọn àkọsílẹ̀ tí a ti ní nípa àwọn wòlíì èké. Ẹ jẹ́ ká wò kan, 2 Timothy 3:7. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 2 sọ fún wa wípé ó ní wọ́n fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Àwọn tó jẹ́ pé wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà tipẹ́ ṣùgbọ́n wọn ò mọ òtítọ́, òdì ni wọ́n mọ̀. Bẹ́ẹ̀ òdì tí wọ́n mọ̀ yẹn náà làwọn náà sì ń kọ́ àwọn èèyàn. Ọlọ́run sọ fún wa pé ká ṣọ́ra fúnrú àwọn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tún wo Mátíù yẹn, Mátíù orí 24 ẹsẹ̀ 24, Mátíù 24:24. Ó sọ fún wa wípé nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde, wọ́n ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn,
tó bẹ́ẹ̀ ó lè ṣeé ṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá. Ṣé ẹ ti gbọ́? Matthew 24:24 ó sọ pé àwọn èké wòlíì, àwọn èké Kristi ló tiẹ̀ tún pè wọ́n, ó ní àwọn èké Kristi àti àwọn èké wòlíì, wọ́n ní wọ́n á dìde, àwọn náà á ṣiṣẹ́ àmì, àwọn náà á ṣiṣẹ́ ìyanu ńlá tó bẹ́ẹ̀ ẹ máa wò ó pé Ọlọ́run lo àwọn eléyìí, ṣùgbọ́n tẹ́ ẹ bá wò wọ́n fín dáadáa, wòlíì èké ni wọ́n, alásọtẹ́lẹ̀ èké ni wọ́n, Ọlọ́run kọ́ ló rán wọn, èké ni wọ́n, odi ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n lè máa ṣiṣẹ́ ìyanu, kì í ṣàtọ̀dọ̀ Ọlọ́run níṣẹ́ ìyanu wọn ti wá. Wọ́n lè máa ṣiṣẹ́ àmì, kì í ṣàtọ̀dọ̀ Ọlọ́run níṣẹ́ àmì tí wọ́n ń ṣe ti wá. Wọ́n lè máa ríran, kẹ́ ẹ wò pé ìran tó rí sí mi ṣẹ, agbára tó mú ìran wọn wá, agbára òkùnkùn ni. Kò dẹ̀ sí nǹkan míì tí wọ́n ń ṣiṣẹ́ fún. They are loyal to Satan. Wọ́n ṣolóòtítọ́ sí Sàtánì, wọ́n ṣolóòtítọ́ sí Ọlọ́run. A ṣe sọ̀rọ̀ lórí àkòrí ìran wòlíì, ipa rẹ̀ lórí èwe wòlíì. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti wo Kristẹni àti ìdí rẹ̀ tí a fi nílò ìran wòlíì. Kí ló lè fà á? Kí ni àwọn ìdí rẹ̀ tá a fi wò ó pé wọ́n nílò láti mọ ìran wòlíì o, àwọn àkàwé oríṣiríṣi. A lè nílò ìran wòlíì láti gbé ìjọ ara Kristi láti gbèrò. A lè wá ìran wòlíì láti jẹ́ kí àwa fúnra wa ká dàgbàsókè nínú ẹ̀mí. A lè wá ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ tí a bá fẹ́ ran ọmọlàkejì wa lọ́wọ́. A lè wá ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ tí a bá fẹ́ fìdí ìfẹ́ Ọlọ́run múlẹ̀ ní ayé. Kódà tá a bá fẹ́ jèrè ọkàn fún Jésù, àsọtẹ́lẹ̀ lè wúlò fún wa, ìran wòlíì lè wúlò fún wa. Wọ́n ní tá a bá fẹ́ ṣọ́ra láàárín àwọn èèyàn burúkú ayé, ìran wòlíì náà lè ràn wá lọ́wọ́. Wọ́n ní tá a bá fẹ́ máa gbàdúrà láti máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́, a lè tìtorí ìyẹn náà wá ìran wòlíì. Tógun bá le nípa tẹ̀mí, tógun le kókókókó tó dàbí ìgbà pé kò sọ́nà àbáyọ, a lè wá ìran wòlíì. Tá a bá fẹ́ máa gbé ìgbésí ayé aṣẹ́gun lójoojúmọ́, a lè wá ìran wòlíì. Èyí náà ti fi kún ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò tán síbẹ̀. Ṣùgbọ́n nípa ti àkòrí wa tí à ń pè ní ìran wòlíì, ipa rẹ̀ lórí èwe wòlíì. Kí ló lè fà á tí ẹ fi máa wá ìran wòlíì fún ọmọ? Kí ló lè mú kí òbí tàbí alágbàtọ́ kó máa wá ìran wòlíì àsọtẹ́lẹ̀ nípa ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ tàbí ọmọ tó bí? Ó lè fẹ́ mọ ọjọ́ ọ̀la ọmọ yẹn. Ìṣòro kan lè wà nínú ayé ọmọ yẹn kán máa wá ọ̀nà àbáyọ sí. Wọ́n lè máa wò pé ọ̀nà wo la máa gbà tọ́jú ọmọ yìí lọ́nà tí ayé rẹ̀ ó fi ní ìtumọ̀. Wọ́n lè torí ẹ̀ wá ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀. Wọ́n lè máa wò pé kí ni èrè ìdí tọ́lọ́run fi rán ọmọ yìí wá sáyé gan? Tá a bá mọ̀, á lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ọlọ́run láti jẹ́ kí àwọn ìdí yẹn kó fìdí múlẹ̀. Wọ́n lè wá ìran wòlíì. Tí àwọn ogun ti ẹ̀mí, àwọn ìṣòro ti ẹ̀mí bá wà nínú ayé ọmọ yẹn, láti ṣẹ́gun wọn, a lè wá ìran wòlíì. Ẹlòmíì tí máa ń wá ìran wòlíì nítorí pé àṣà ni o, àṣà àti ìṣe ni, tá a bá dà lè lọ sọ́dọ̀ Ògún, tá a lè lọ sọ́dọ̀ Ṣàngó, tá a lè lọ sọ́dọ̀ Ọya, tá a lè lọ sọ́dọ̀ Ọ̀ṣun, tá a lè lọ bọ̀rìṣà. Ó yẹ ká lè lọ ṣe, wọ́n ní wọ́n mú ẹsẹ̀ ọmọdé yẹn, wọ́n lọ wo ẹsẹ̀ ìtayé ọmọ yẹn nínú àṣà àti ìṣe ti ìbílẹ̀. Ṣùgbọ́n ẹ wo, bá lè lọ ṣerú ẹ̀ lọ́dọ̀ àwọn babaláwo, á ṣà lè lọ wá ìran wòlíì nípa ọmọ yìí. Àṣà, ìṣe, àdábọwọ́, ìgbékalẹ̀ ìjọ ni wípé tẹ́ bá ti bímọ, ẹ gbọ́dọ̀ mọ tọ́mọ yẹn máa gbà. Àwọn mìíràn máa ń wá ìran wòlíì fún ọmọ wọn nítorí ẹ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ àwọn nínú Bíbélì, àwọn èèyàn kan nínú Bíbélì tó jẹ́ pé wọ́n gba ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ nípa ọmọ wọn, tàbí àwọn tó jẹ́ pé wọ́n dìídì dìde lọ wá ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ nípa àwọn ọmọ wọn. Jẹ́ ká wo Ísákì àti Rèbékà. Wọ́n wá ìran àti àsọtẹ́lẹ̀ fún Jákọ́bù àti Ísọ̀, ọmọ tí wọ́n bí. Élì, wòlíì gan ni Élì fúnra rẹ̀. Ọlọ́run bá sọ̀rọ̀ nípa Ófínì àti Fíníásì, àwọn ọmọ rẹ̀. Dáfídì àti Báṣébà, àwa náà mọ ìtàn wọn bó ṣe rí. Wọ́n wojú Ọlọ́run, wọ́n wá ìran àti àsọtẹ́lẹ̀ wòlíì fún Sólómọ́nì, ọmọ tí wọ́n bí. Hánà ńkọ́? Ó wá ìran wòlíì fún Sámúẹ́lì. Bẹ́ẹ̀ ni, ẹni kò wá ìran wòlíì, ó lọ síwájú Olúwa lọ gbàdúrà, ó jẹ́jẹ́ fún Ọlọ́run.
ó sọ àsọtẹ́lẹ̀ nípa irú ọmọ tí tóun fẹ́ kọ́lọ́run fún òun, Ọlọ́run dẹ̀ fún un. Manoa ńkọ́ àti aya rẹ̀ tó yàgò, wọ́n gba àsọtẹ́lẹ̀ wòlíì fún, wọ́n gba ìran àti àsọtẹ́lẹ̀ nípa áńgẹ́lì fún Sámsónì, ọmọ tí wọn ò tíì bí. Elizabeth àti Sakaraya ńkọ́, olùṣọ́-àgùntàn, àlùfáà ni Sakaraya. Lẹ́nu iṣẹ́ ìsìn rẹ̀ náà ló ti gba àsọtẹ́lẹ̀ nípa Jòhánù, ọmọ tí ìyàwó rẹ̀ Elizabeth yóò bí. Maria wúńdíá àti Jósẹ́fù ọkọ rẹ̀ àfẹ́sọ́nà, wọ́n máa gba àsọtẹ́lẹ̀, áńgẹ́lì Olúwa bẹ̀ wọ́n wò láti jẹ́ kí wọ́n mọ̀ nípa ọmọ tí wọn ó bí, Jésù Kristì. Ísákì àti Rèbékà, wọ́n wá àsọtẹ́lẹ̀ fún Jákọ́bù àti Ísọ̀ nínú ìwé Genesis 25:21-23, orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n, Genesis orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlélógún sí ìkẹtàlélógún. Wọ́n sọ fún wa wípé Ísákì béèrè lọ́wọ́ Ọlọ́run, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run fún ìyàwó òun Rèbékà ní ọmọ. Ọlọ́run sì fún ní ọmọ. Ìgbà tí Rèbékà wá wà nínú oyún, kẹ́lí mọ̀ pé onígbàgbọ́ ni wọ́n mọ ojú Ọlọ́run. Ìgbà tí Rèbékà wà nínú oyún, àwọn ọmọ yẹn wọ́n ń dànù rẹ̀, wọ́n ṣe dúdú, wọ́n rọ́. Kí ló ṣẹlẹ̀ nínú ọkùnrin yìí? Ó lọ wá ojú Ọlọ́run, ó gbàdúrà, ó tọ Ọlọ́run lọ. Ọlọ́run wá sọ fún un pé ìran méjì ló ń bẹ nínú rẹ̀ o, orílẹ̀-èdè méjì, ọmọ méjì ló bí, ṣùgbọ́n mo yan ẹ̀bùn àbúrò fẹ́ ju ẹ̀gbọ́n lọ. Ọlọ́run ti sọ fún Rèbékà, bàtà ọmọ yẹn ti wà ní oyún, Ọlọ́run ti sọ fún un. Ó ti bá sọ̀rọ̀ nípa ọmọ tó wà nínú ọkàn. Bóyá yẹn náà kún àwọn nǹkan tó jẹ́ kí Rèbékà ṣe àwọn nǹkan tó ṣe pẹ̀lú Jákọ́bù. Ó kúkú ti mọ̀ pé Jákọ́bù lọ́lọ́run yàn, ló bá ṣiṣẹ́ tako Ísọ̀. Ìran wòlíì ipa rẹ̀ Lori Ewe Iwoyi. Hánà ńkọ́? Hánà béèrè fún Sámúẹ́lì, ó sọ àsọtẹ́lẹ̀ nípa Sámúẹ́lì tí kò tiẹ̀ tíì bí rárá. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 18. Hánà lọ síwájú Ọlọ́run ní tẹ́ḿpìlì ní Ṣílò, níbi tí wọ́n ti máa ń lọ gbàdúrà. Ó lọ sí ibi pẹpẹ lẹ́gbẹ̀ẹ́ ibi tí wòlíì Élì jókòó sí, ó dúró sí ibi pẹpẹ, kò bá wòlíì Élì sọ̀rọ̀, ẹ lọ kà dáadáa. Kò bá wòlíì Élì sọ̀rọ̀, ó ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa fún mi lọ́mọ, tó o bá fún mi lọ́mọ màá fún ẹ padà ní wòlíì àmọ̀dún, màá mú wá fún ẹ, yóò jẹ́ wòlíì fún ọ, abẹ ò ní kan orí rẹ̀. Ó sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ nípa ọmọ tí ó gbàgbọ́ náà wà fún. Ibi tó ti ń ṣàròyé yẹn tó ti ń wíjọ wòlíì Élì ìwọ ó ti mú nǹkan wá, mú ọtí wá sí ṣọ́ọ̀ṣì, kí ni mo tì? Ẹ̀dùn ọkàn mi ni mo wòlíì dẹ̀ sọ fún pé wòlíì Élì sọ fún pé kó rí fún ọ gẹ́gẹ́ bí ìbéèrè rẹ̀. Ọlọ́run sì dá wòlíì rẹ̀, ó dá Hánà lóhùn. Wòlíì Élì fúnra rẹ̀, a máa rán ìránṣẹ́ Ọlọ́run kan sí wòlíì Élì láti lọ sọ àsọtẹ́lẹ̀ ohun tí Ọlọ́run ó ṣe fún un nípa ìgbọràn àwọn ọmọ rẹ̀. Ó mú ó fi sápò. Ọlọ́run tún rán Sámúẹ́lì ní gbègbè orí rẹ̀ báyìí. Sámúẹ́lì sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí, náà sùn. Ọlọ́run bá Sámúẹ́lì sọ̀rọ̀. Bá ní kí lọ́lọ́run bẹ́ẹ̀ sọ. Sámúẹ́lì sì sọ àsọtẹ́lẹ̀ tọ́lọ́run lóhun ó ṣe fún ilé Élì àti àwọn ọmọ rẹ̀, bí òun ó ṣe pa wọ́n run. Ẹgbọ́n kí lé Élì ní Ọlọ́run ni, ẹjọ́ ṣe tó bá wù. Àbẹ́yìn náà ti sọ fún Ọlọ́run pé Ọlọ́run ní ẹjọ́ ṣe tó bá wù. Ìran òkúkú ṣe é yí padà, ìran wòlíì ò ṣe é yí padà. Ìran wòlíì ipa rẹ̀ Lori Ewe Iwoyi. Báwo ni wọ́n ṣe gba àwọn ìran wọ̀nyí nípa àwọn ọmọ wọn? Manoa àti ìyàwó rẹ̀ nínú ìwé Onídàájọ́ orí 13. Aya Manoa gangan láńgẹ́lì Olúwa yọ sí i, ló bá sọ fún un pé ó ya gan, ó bímọ, orúkọ Samson ló jẹ́, alágbára ni, òun ni wọ́n lò láti gba Ísírẹ́lì lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀. Lọ́kọ rẹ̀ bá dé ló bá sọ fọ́kọ rẹ̀ pé ẹnìkan mọ̀ yọ sí mi, ṣùgbọ́n bí mo ṣe ń wò ó, áńgẹ́lì Ọlọ́run ni ó jẹ́, ìyẹn ní ìpọ́nmọ Ọlọ́run ni, ó dá áńgẹ́lì Ọlọ́run ni. Manoa fúnra rẹ̀ náà fún gbàdúrà sọ́lọ́run pé ẹni tó rán sí ìyàwó mi, rán sí èmi náà kó wà. Olúwa sì ti rán áńgẹ́lì yẹn padà wá láti wá bá Manoa sọ̀rọ̀ nípa Sámsónì, ọmọ tí wọ́n bí. Dáfídì àti Báṣébà, gbogbo wa la mọ ìtàn wọn bí wọ́n ṣe bí Sólómọ́nì. Ìgbà tó bí Sólómọ́nì, Olúwa rán Nátánì wòlíì sí láti lọ fún Sólómọ́nì ní orúkọ Jèdídà. Dáfídì sì wá ojú Ọlọ́run fún Sólómọ́nì.
torí pé ó fẹ́ràn rẹ̀ ó sì rí i pé Olúwa fẹ́ràn Sólómọ́nì. Bẹ́ẹ̀ àsọtẹ́lẹ̀ wà ká tó bí Sólómọ́nì àti lẹ́yìn tá a bí Sólómọ́nì. Kódà Ọlọ́run tún fún un lórúkọ. Bó ṣe fún Sámúẹ́lì lórúkọ, ó fún Jésù lórúkọ, ó fún Sámsónì lórúkọ. Gbogbo àwọn tó fà ó fún wọn lórúkọ tí wọ́n sọ àwọn ọmọ wọn nípa àsọtẹ́lẹ̀. Elizabeth àti Zachariah ńkọ́? Nígbà tí wọ́n bí Jòhánù onítẹ̀bọmi nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 25. Áńgẹ́lì Olúwa farahàn Zachariah àlùfáà níbi tó ti ń ṣiṣẹ́ àlùfáà rẹ̀ ní o. Ibi tó ti ń ṣiṣẹ́ àlùfáà ní ilé tẹ́ḿpìlì nínú tẹ́ḿpìlì tó ti ń sun tùràrí tó ti ń ṣiṣẹ́ àlùfáà. Ibẹ̀ láńgẹ́lì ti yọ sí i bá farahàn pé ó bímọ Jòhánù lórúkọ rẹ̀. Ṣùgbọ́n wòlíì àlùfáà yẹn ní bó leléyìí ó ṣe ṣẹlẹ̀, mo ti darúgbó ìyàwó mi náà ti darúgbó, bó ní ó ṣe wá ṣẹlẹ̀? Àmì wo ni ó fẹ́ fi hàn ó dà ó ní lè sọ̀rọ̀ títí tí ìrìn á fi ṣe. Zachariah gba àsọtẹ́lẹ̀ nípa Jòhánù onítẹ̀bọmi kó tó di pé wọ́n bí ọmọ náà. Màríà wúńdíá àti Jósẹ́fù. Màríà wúńdíá gan ni Jésù ní áńgẹ́lì Olúwa farahàn. Ó sì sọ fún un, wò ó, agbára ọ̀gá ògo yóò ṣíji bò ọ́, ẹ̀mí mímọ́ yóò sì bà lé ọ, ó sì bí ọmọkùnrin kan, á sì pe orúkọ rẹ̀. Ẹ lọ wò nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 26 títí dé ẹsẹ̀ 32. Gbogbo rẹ̀ wà ńbẹ̀. Àwọn ọ̀rọ̀ tí áńgẹ́lì Olúwa sọ fún Màríà, tó sọ fún nípa Jésù Kristì. Ó pè é ní orúkọ, ó kì í ní àpèlé rẹ̀, ó sì sọ àwọn ìdojúkọ tí yóò dé bá ọmọ yẹn pé òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là, òun ni olùgbàlà aráyé. Kí wọ́n máa sọ fún ìyá tí ò tí ì lóyún, tí ò tí ì bímọ pé yóò bímọ, ọmọ tó bí òun yóò gba aráyé là. Àsọtẹ́lẹ̀ wo ló tún jù? Ìran wòlíì wo ló tún jù wọ́n lọ? Ìgbà tí Elizabeth ṣe mọ̀ pé Elizabeth náà ti gba ìran látọ̀dọ̀ Zachariah àlùfáà, ó ti lóyún oṣù 6, ó wá lọ kí Màríà. Bó ṣe rí Màríà ní ọlẹ̀ sọ nínú ó kún fún ẹ̀mí mímọ́. Elizabeth sì bẹ̀rẹ̀ sí ní sọ àsọtẹ́lẹ̀. Bí Elizabeth ṣe ń sọ àsọtẹ́lẹ̀, ó fìdí múlẹ̀ àwọn nǹkan tí áńgẹ́lì Olúwa tó ti sọ fún Màríà nípa ìbí Jésù Kristì. Ẹ kà á, ó sọ fún Iran Woli Ipa rẹ̀ lórí Ewe Iwoyi. Àwọn kan máa béèrè pé ṣé Ọlọ́run lè bá mi sọ̀rọ̀? Báwo lọ́lọ́run ṣe lè bá mi sọ̀rọ̀? Nípa ta ni Ọlọ́run fi lè bá mi sọ̀rọ̀? Nígbà wo lọ́lọ́run lè bá mi sọ̀rọ̀? Àti pé ní àsìkò wo gan ni Olúwa lè bá mi sọ̀rọ̀? Tí a bá wo àpẹẹrẹ àwọn tá a ti wò sẹ́yìn, áńgẹ́lì Olúwa lọ́lọ́run rán lọ bá wọn. Ó rán lọ bá wọn níbi tí wọ́n dúró sí náà ni. Nínú iṣẹ́ ìsìn wọn ló ti lọ rán lọ bá wọn. Ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn níbi tí wọ́n ti ń gbàdúrà. Ọlọ́run èso di bó ṣe ń gbọ́rọ̀ ó máa ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ń sọ̀rọ̀, ó sì ń sọ̀rọ̀ sí ìwọ náà lónìí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ń bá ẹ sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ọkàn rẹ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run. Nígbà tí a bá ń ka Bíbélì, ó ń bá wa sọ̀rọ̀, ó ń bá ìwọ náà sọ̀rọ̀. Nígbà tó bá tẹ́tí sílẹ̀ tó ń gbọ́ tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run sí ẹ létí, tí wọ́n wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí ẹ létí, tàbí ká tiẹ̀ ń gbàdúrà pẹ̀lú àwọn ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run ń bá ẹ sọ̀rọ̀ náà. Ọlọ́run máa ń wá sínú ọkàn rẹ láti bá ọ sọ̀rọ̀. Gbogbo àwọn tá a rí yẹn, Ọlọ́run wá súnmọ́ tòsí wọn láti jẹ́ kí wọ́n mọ̀ pé òun fúnra wọn ló ń bá wọn sọ̀rọ̀. Àwọn tó jẹ́ wípé Ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ tó jẹ́ pé wọn ò kíyèsí, Ọlọ́run tún rán àwọn tó súnmọ́ wọn tí wọ́n gbàgbọ́ nínú wọn. Ọlọ́run tún rán wọn sí wọn pé lọ sọ fún ọ̀rẹ́ rẹ, lọ sọ fún ọ̀gá rẹ, lọ sọ fún alábàágbé rẹ. Bí Ọlọ́run ṣe rán Sámúẹ́lì sí èyí, Ọlọ́run rán ìlú Elizabeth rẹ̀ sì sọ àsọtẹ́lẹ̀ nípa ohun tí áńgẹ́lì Ọlọ́run sọ fún Màríà ní àsìkò yìí. Ó sì pàtó lóhùn òkè sọ̀rọ̀. Ọ̀rọ̀ kan ló sọ fún gbogbo wa báyìí nípa ìran wòlíì, ipa rẹ̀ lórí Ewe Iwoyi. Ọlọ́run fẹ́ láti bá wa sọ̀rọ̀, ó fẹ́ ká mọ ìfẹ́ rẹ̀, pàápàá jùlọ ó fẹ́ ká súnmọ́ òun ní pẹ́kípẹ́kí láàárọ̀ lọ́sàn-án lálẹ́, ká máa wá ojú rẹ̀ kí ó sì lè máa bá wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ìran wòlíì, ipa rẹ̀ lórí Ewe Iwoyi. Olórin kan kọrin pé ayé ló sọ pé lèmi lárí,
Ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ ò lè já síre, wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ o. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ó ní mo ti jìyà púpọ̀ púpọ̀ kó tó yé mi pé òun ènìyàn kì í ṣohun Ọlọ́run mi. Bàbá tó dá mi tó dẹ̀ ti fòrèrè kẹ́ mi, yóò àti pàṣẹ kí n kúrò láláì rògbò. Kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ìran wòlíì, ipa rẹ̀ lórí èrò ìlú. Nígbà tí à ń ṣe àkójọpọ̀ ẹ̀kọ́ yìí lórí àkòrí tí Ọlọ́run fún wa, a gbé àwọn ìbéèrè, a béèrè àwọn ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn nípa ìrírí wọn, ohun tí wọ́n fẹ́ ká mọ̀, òye tí wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kì í ṣe gẹ́gẹ́ bí aláìgbàgbọ́, àwọn òye tí wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nípa ìran wòlíì àti ipa rẹ̀ lórí èrò ìlú. Bẹ́ẹ̀ni, lára àwọn tó dáhùn ìbéèrè wa, ọkùnrin pọ̀ ju obìnrin lọ, ọkùnrin pọ̀ ju obìnrin lọ. Ìyẹn fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sẹ́nìkan tí ọ̀rọ̀ ìran wòlíì àbí àsọtẹ́lẹ̀ tó kàn. Á ti ní ìrírí rẹ̀ nígbà kan tàbí èkejì rí, bóyá gẹ́gẹ́ bí ọmọdé ni tàbí gẹ́gẹ́ bí àgbàlagbà táwa náà ti ń bímọ, gẹ́gẹ́ bí òbí àti ní ìrírí ìran wòlíì. Lára àwọn tí ó dáhùn ìbéèrè wa, a ní àwọn tó wà láàrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ọdún, a láwọn tó wà láàrin ọgbọ̀n ọdún ó lé kan sí 45, 46 to 60. A láwọn tó jẹ́ pé senior citizen ni wọ́n, àwọn àgbàlagbà. Wọ́n wà láàrin ọgọ́ta ó lé kan títí dé ọgọ́rin ọdún. Àwọn náà bá wa dáhùn. Mo dẹ̀ gbàgbọ́ pé ìdí tí wọn fi bẹ́ẹ̀ pọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fi bẹ́ẹ̀ lo ẹ̀rọ ayélujára, òye rẹ̀ ò fi bẹ́ẹ̀ yé wọn. Ṣùgbọ́n níwọ̀nba náà, àwọn náà fi ohùn wọn sílẹ̀, wọ́n fi èròńgbà wọn hàn nípa ìran wòlíì àti ipa rẹ̀ lórí èrò ìlú. Ẹ jẹ́ ká wo bọ́n ṣe pọ̀ sí. Àwọn tó wà láàrin ọmọ àádọ́ta-dín-mẹ́rin títí di ọgọ́ta ọdún, àwọn ló pọ̀ jù. Àwọn tó tẹ̀lé wọn ni àwọn tó wà láàrin ọ̀kànlélọ́gbọ̀n títí dé àrùndínláàádọ́ta, àwọn ni wọ́n pọ̀ jù lára àwọn tí wọ́n dáhùn sí ìbéèrè wa. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, eléyìí ṣàfihàn wípé láàrin gbogbo stages, láàrin gbogbo ìpele ọjọ́ orí, gbogbo wa la ní nǹkan láti sọ tàbí láti mọ̀ tàbí láti sọ ìrírí wa nípa ìran wòlíì, ipa rẹ̀ lórí èrò ìlú. A tún wá béèrè ìbéèrè kan wípé kí ni yóò jẹ́ ìhùwàsí rẹ, ìhà wo ni wàá kọ sí àwọn ìran wòlíì tàbí àsọtẹ́lẹ̀ nípa àwọn ọmọ rẹ? Ìyẹn túmọ̀ sí pé mi ò lọ báyàn kó ríran sí mi ò tọrọ àsọtẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀, aláìgbàgbọ́, onígbàgbọ́, abọ̀rìṣà, ó kàn déédé pàdé mi lọ́nà, ó bẹ̀rẹ̀ sí ní máa sọ ìran. Ẹ wò ó, ọmọ Ọlọ́run làwọn tó dá ìbéèrè wa lóòótọ́. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ over 85% ló sọ pé àwọn ó dán ẹ̀mí tó wà lẹ́yìn àsọtẹ́lẹ̀ yẹn wò pẹ̀lú ẹ̀mí Ọlọ́run tó wà nínú àwọn. Èyí tó dẹ̀ jẹ́ wípé kókó gan nìyẹn. Èèyàn kan pàdé ẹ lọ́nà, o ò mọ ohun tó wà lábẹ́ aṣọ rẹ̀, gbígbékúdè, gbólóńdè ló gbé sábẹ́ aṣọ torí pé ó ti daṣọ funfun bò ó lórí, ó wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sí ẹ. Bẹ́ẹ̀ náà pé kò tíì sọ́kàn ara rẹ̀ ò balẹ̀ nítorí pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. Ó lè jẹ́ òótọ́ ọ̀rọ̀ ló ń sọ, ṣùgbọ́n ṣé ìwọ gan padà lọ wo ẹ̀mí, ó béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ pé ẹ̀mí mímọ́, ó yá, kí lẹni yìí sọ? Ó dáa, mo ti gbọ́. Àwọn kan sọ fún wa wípé àwọn ó tiẹ̀ tá dànù ni, àwọn ó gbọ̀n dànù létí àwọn torí àwọn èèyàn wa. Bẹ́ẹ̀ ni, àwọn ìpele méjì ló jẹ́ òótọ́. A lè fi ẹ̀mí wa ká fi wo ìran àti àsọtẹ́lẹ̀ tá a gbọ́ yẹn. Nǹkan tí mi béèrè fún, ẹnìkan dédé pàdé mi, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa sọ, àbẹ́nìkan dédé pè mí, ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Okay, màá lọ gbàdúrà, èmi náà jẹ́rìí tó sọ yẹn, màá lọ béèrè lọ́wọ́ ẹ̀mí Ọlọ́run láti fara hàn mí. Tàbí mi ò fẹ́ kéèyàn kan dà mí lórí rú, mi ò fẹ́ kéèyàn kan da ọkàn mi rú, ó jẹ́ pátì sẹ́gbẹ̀ẹ́ kan, á gbé sẹ́gbẹ̀ẹ́ kan, á mú kúrò ní ọkàn wa. Ká má bàa bọ́ sínú ète ni, a lè mú kúrò lọ́kàn wa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló gbé àsọtẹ́lẹ̀ yẹn wá, ẹ̀mí Ọlọ́run á rán wa létí, á tún mú padà sọ́kàn wa pé o nílò kó ṣe àsọtẹ́lẹ̀ tó le pàtì, o nílò láti ṣiṣẹ́ lé lórí.
ẹ̀mí mímọ́ yẹn á sọ fún wa iṣẹ́ tí wàá ṣe, ìgbésẹ̀ tí wàá gbé rèé. Òun ṣe pé ẹ̀mí mímọ́ yẹn á sọ fún wa ká tún padà lọ bẹ́ni yẹn ká máa tẹ̀lé ẹni tá à mọ̀, ẹni tó jáláìgbàgbọ́, ẹ̀mí mímọ́ ò ní sọ fún wa ká padà lọ bá a. Ẹ̀mí mímọ́ tó wà nínú wa yóò tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a rán sí wa. Abẹ́ẹ̀ rí nǹkan, ẹ jẹ́ á pàtẹ́wọ́ fúnra wa. Gbogbo àwọn tó dáhùn ìbéèrè wa ló ti fàyè wọn fún Jésù. Gbogbo wọn ló jọmọ Ọlọ́run. Lóòótọ́ ọjọ́ orí wọn yàtọ̀, ṣùgbọ́n gbogbo wa ló mọ Jésù. Ọlábàjọ tí àwọn ìdáhùn sí ìbéèrè tó ṣe nítumọ̀, tó bá Bíbélì mu, tó sì jẹ́ òdodo láti ọkàn. Ẹ ṣé gan-an. A tún béèrè ìbéèrè mìíràn wípé ṣé wọ́n gbàgbọ́ nínú ipò wòlíì gẹ́gẹ́ bí Bíbélì ti wí, àti pé kí ni òye wọn nípa àsọtẹ́lẹ̀? Oríṣiríṣi ìdáhùn la ní, ṣùgbọ́n àwọn ìdáhùn kan jọra wọn, àwọn ìdáhùn kan dá dúró lọ́tọ̀. Lára àwọn ìdáhùn tó jọra wọn yẹn, òun ni mo ti mú díẹ̀ jáde tí mo sì fẹ́ fi àlàyé rẹ̀ yé wa báyìí. Ẹnìkan sọ wípé bẹ́ẹ̀ni, Ọlọ́run máa ń fi àṣírí hàn fún àwọn péréte tó yàn nípa ìfẹ́ rẹ̀ àti ìkìlọ̀ tàbí ìtọ́sọ́nà tí ó mú wá fún èèyàn kan tàbí fún ìlú kan. Ó ní Ọlọ́run máa ń ṣe ìfihàn, fi àsọtẹ́lẹ̀ hàn tàbí ìran han onígbàgbọ́ tó bá ní ẹ̀mí Ọlọ́run nínú rẹ̀, tí ó sì fira rẹ̀ sí àti gbọ́ràn àti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run wí. Mo fẹ́ràn àlàyé tí ẹni yìí ṣe. Ìran wòlíì wà lóòótọ́, ṣùgbọ́n bí ipò wòlíì wà lóòótọ́ táwọn kan jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí onípò, wòlíì ni wọ́n, a pè wọ́n, á yan wọ́n bí wòlíì. Wọ́n sọ fún wa pé ju yẹn lọ, Ọlọ́run náà tún wá yan àwa náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọmọ Ọlọ́run, èyí tí ẹ̀mí Ọlọ́run gbé nínú wa, kí ó lè farahàn wá, kó lè bá wa sọ̀rọ̀. Ohun téèyàn kan máa wá sọ fún wa, ẹ̀mí mímọ́ á ti sọ fún wa, pàápàá jùlọ tí a bá máa ń tẹ́tí sí ẹ̀mí mímọ́, tá a bá máa ń fetí sí ohùn rẹ̀, tá a dẹ̀ ń gbọ́ ohun tó pa láṣẹ fún wa. Ẹnìkan tún sọ fún wa wípé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbogbo àsọtẹ́lẹ̀ ni a gbọ́dọ̀ gbé yẹ̀wò pẹ̀lú Bíbélì. Tán bá sọ àsọtẹ́lẹ̀ fún wa, wọ́n ríran sí wọn, a gbọ́dọ̀ gbé òṣùwọ̀n àsọtẹ́lẹ̀ yẹn lé orí Bíbélì, a gbọ́dọ̀ fi Bíbélì gbé yẹ̀wò. Ẹnìkan sọ pé àwọn kan sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n gbàgbọ́ pé ipò wòlíì wà, àwọn tó jẹ́ pé a ti yàn wọ́n láti jẹ́ wòlíì, Ọlọ́run ló yàn wọ́n láti jẹ́ wòlíì, láti fi ìdí ìjọ múlẹ̀ tàbí láti gbé ìjọ Ọlọ́run ró, to edify the body of Christ. Wọ́n ní àsọtẹ́lẹ̀ jẹ́ ọ̀nà tí Ọlọ́run fi máa ń gbà sọ àwọn èrò ọkàn rẹ̀ sí wa. Ẹnìkan sọ fún wa wípé bẹ́ẹ̀ lọ gba wòlíì Ọlọ́run gbọ́, a ó fi ìdí yín múlẹ̀, wòlíì Ọlọ́run ló ní kẹ́ gbàgbọ́ rẹ̀. Ẹnìkan sọ wípé rárá, èrò ọkàn ọgbọ́n. Ṣẹ́yìn náà rò pé èrò ọkàn ni àsọtẹ́lẹ̀? Àsọtẹ́lẹ̀ wọ́n ní èrò ọkàn ni, ohun tá à ń rò lọ́kàn wa ni, ohun tó wà nínú ọkàn wa ni, ohun tá a ti rò patì tá à mọ ohun tá ṣe sí, òun là ń pè lásọtẹ́lẹ̀, kì í ṣòun ni àsọtẹ́lẹ̀. Mo fẹ́ sọ fún ẹni tó sọ ọ̀rọ̀ pé èrò ọkàn wa kọ́ ni àsọtẹ́lẹ̀. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ fún wa. Ọlọ́run ni àwọn ìránṣẹ́ Ọlọ́run láti sọ ohun tí ó ṣẹlẹ̀, tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yẹn, wọ́n ṣẹlẹ̀. So àsọtẹ́lẹ̀, èrò ọkàn èèyàn kọ́ ni àsọtẹ́lẹ̀. Àwọn kan tún sọ wípé àsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn wòlíì ó jẹ́, tàbí ìran wòlíì ó jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run tí a fi fún àwọn kan tí a pè, tí a sì yàn láti wà ní ipò wòlíì. Wọ́n ní ṣùgbọ́n gbogbo wa la ní ẹ̀mí mímọ́ Ọlọ́run, èyí tí ó máa ń fi nǹkan hàn wá, àwọn tí a nílò láti mọ̀ tó máa ń fi hàn wá gẹ́gẹ́ bó ṣe ń fi hàn wòlíì. Ṣé ẹ mọ̀ pé mo sọ? Àwọn nǹkan tá a nílò láti mọ̀, ẹ̀mí mímọ́ á fi hàn wá. Bá ṣe tan Wi-Fi wa tá à ń rí signal strength tí Wi-Fi tó bá tan Wi-Fi yín, signal strength tí ẹ bá gbà, òun náà ni wòlíì á gbà táwọn náà bá gba Wi-Fi. Ìyẹn túmọ̀ sí wípé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa ti ń gba ìran àbí àsọtẹ́lẹ̀. Yes, ìran wòlíì, àsọtẹ́lẹ̀, àlá, ẹ̀bùn, solution, àṣírí sí àwọn nǹkan tí a kò mọ̀, ọ̀dọ̀ náà la ti fẹ́ gbà. Tí má ti fira mi sí ipò tí mo dúró dáadáa níwájú Ọlọ́run,
ọ̀rọ̀ Ọlọ́run yẹn á wá sọ́dọ̀ mi gẹ́gẹ́ bí ọkàn náà. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run yẹn á lọ sí ọ̀dọ̀ wòlíì gẹ́gẹ́ bí ọkàn náà. Ó ṣeé ṣe kí wòlíì Ọlọ́run kó sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe gbà á látọ̀dọ̀ Ọlọ́run. Èmi náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí mo ní ẹ̀mí mímọ́, mo máa ní òye ohun tí Ọlọ́run fẹ́ kí n ṣe. Ọ̀rọ̀ èmi àti irú wòlíì bẹ́ẹ̀ yóò jọra wọn, yóò bára mu nítorí pé ohun tọ́lọ́run sọ làwọn náà sọ. Ẹnìkan sọ wípé àwọn ò gbàgbọ́ pé ipò wòlíì ṣì wà lọ́run nítorí pé kí ni? Ẹ jẹ́ ká kà á. Hébérù orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kejì. Hebrews 1:1-2. Hebrews 1:1-2. Ó ní Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti ipa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ ní ìgbàanì. Ṣẹ̀gbọ́n Ọlọ́run wa, èèyàn náà ní ìgbà púpọ̀ so many times àti ní oríṣiríṣi ọ̀nà ó ń ti ipa àwọn wòlíì bá àwọn bàbá wa sọ̀rọ̀ ní ìgbàanì ní ayé ìgbà kan láéláé. Ó ní ṣùgbọ́n ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú, ẹni tí í ṣe ìtọ́sọ́ ògo rẹ̀ àti àwòrán òtìkára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró. Lẹ́yìn tí ó ti ṣe ìdẹ̀nú ẹ̀ṣẹ̀, ó jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá ní òkè. Ṣé wá rí pé nǹkan tẹ́ni yìí sọ ọ̀rọ̀ wà ńbẹ̀? Ní ayé ìgbà kan rí Ọlọ́run ti lo àwọn wòlíì lóríṣiríṣi ọ̀nà láti fi bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n ní dispensation ìgbà àti àsìkò tiwa yìí, Jésù Kristi Olúwa wa, ó ti lọ, ó ti fún wa ní ẹ̀mí mímọ́ tí ó máa fi òye ohun gbogbo yé wa. Ẹ̀yin náà ti di wòlíì. Bẹ́ẹ̀ àti gbọ̀jọ̀ wòlíì. Ẹnìkan sọ wípé, àwọn kan sọ wípé àwọn gbàgbọ́. Wọ́n ní ṣùgbọ́n òye táwọn ní nípa àsọtẹ́lẹ̀ tàbí ìran wòlíì ni pé kéèyàn sọ nǹkan tí ó wà ní ọkàn náà, kéèyàn sọ àsọtẹ́lẹ̀ ohun tí yóò wá sí ìmúṣẹ nípa ọjọ́ iwájú, nǹkan tọ́lọ́run fẹ́ fún àwọn ọmọ rẹ̀. Wọ́n ní àsọtẹ́lẹ̀ lè wá lọ́nà méjì, èyí tó dára àti tí ò dára. Wọ́n ní ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ méjèèjì ló nílò àdúrà. Wọ́n sọ fún wa pé èyí tí ò dára yẹn, a nílò láti gbàdúrà lòdì sí wọn kí wọ́n má baà wá sí ìmúṣẹ. Ẹ jọ̀ọ́, àsọtẹ́lẹ̀ tó dára yẹn ńkọ́? Ṣáà nílò láti gbàdúrà nípa yẹn náà kó lè wá sí ìmúṣẹ? Àsọtẹ́lẹ̀ tá a bá gbà ò bá dára, tá a gba kádàrá, tá a bẹ̀rẹ̀ sí gbàdúrà against ẹ̀ pé ìran burúkú kò gbọdọ̀ ṣẹ́ mọ́ mi lára, Olúwa yí ìdànù, ó gbààwẹ̀, ó lọ orí òkè, ó yan bíríbí, ó ṣèṣọ́ òru, ó ka Bíbélì, ó san ọrẹ pé kí ìran burúkú yẹn lè yí dànù. Ọlọ́run sì yí dànù. Ìran rere tí wọ́n sọ yẹn náà, ṣó wá yẹ ká máa wò ó ràn pé wọ́n kú ti sọ pé òun di gómìnà ní ìlú wa, wọ́n á jókòó. Ìran rere náà nílò àdúrà. Àsọtẹ́lẹ̀ rere náà nílò àdúrà. Méjèèjì ló nílò àdúrà. Tẹ́ bá wo àwọn àpẹẹrẹ tá a ti wò sẹ́yìn, ẹ́ rí i pé àwọn tó gba àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ wọn, ìran wòlíì fún àwọn ọmọ wọn, àwọn tí áńgẹ́lì Olúwa yọ sí wọn láti bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe, wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀. Wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹ wá wò ó, ṣé gbogbo wọn ni àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run sọ tó wá sí ìmúṣẹ nínú wọn? Kí làwọn nǹkan tó fà á tí ò jẹ́ kí àwọn àsọtẹ́lẹ̀ yẹn wá sí ìmúṣẹ? Kí làwọn nǹkan tí wọ́n ṣe àbí àwọn nǹkan tí wọn ò ṣe nípa àsọtẹ́lẹ̀ yìí? Élì gbọ́ àsọtẹ́lẹ̀ pé òun Ọlọ́run ó máa mú ìdájọ́ wá sí inú ilé rẹ̀. Ó máa ṣe ìdájọ́ àwọn ọmọ rẹ̀ nítorí pé kò bá wọn wí. Élì ní wò ó, Ọlọ́run ni ẹ jẹ́ ó ṣe ohun tó wù ú. Ìran burúkú yìí dẹ̀ ṣẹ. Sámsónì àsọtẹ́lẹ̀ wá kan tó bí, ṣùgbọ́n nígbà ó bí tán, ó mọ irú èèyàn tóun jẹ́, ó mọ irú agbára, ṣùgbọ́n ó ṣe kí ó ṣèfẹ́ ara rẹ̀, ó fi Ọlọ́run sílẹ̀. Àsọtẹ́lẹ̀ ò dá dúró. Àtèyí tó dáa àti ìran wòlíì tí ò dáa, ibẹ̀ la ti nílò agbára ẹ̀mí mímọ́ láti ràn wá lọ́wọ́ láti mọ ohun tó yẹ ká ṣe àti láti máa ṣe ní gbogbo ìgbà. Àwọn kan ti sọ wípé àwọn gbàgbọ́ wípé ipò wòlíì wà gẹ́gẹ́ bí Bíbélì ṣe fìdí ẹ̀ múlẹ̀ ní ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11. Wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, gbogbo èèyàn kọ́ ni wòlíì Ọlọ́run, gbogbo èèyàn kọ́ ló ní ẹ̀bùn wòlíì. Wọ́n ní ohun tá à ń rí lónìí, ó jẹ́ àwọn ìfìdímúlẹ̀ àwọn nǹkan tó ti wà ní inú àkọsílẹ̀ Bíbélì nípa ìsọtẹ́lẹ̀ tàbí ìran wòlíì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti sọ́ di àdábọwọ́, wọ́n ti sọ́ di ìdàkudà, èyí tó yẹ kán fi máa gbé ìjọ ró, wọ́n fi ń da ìjọ rú ni, wọ́n fi ń dẹ́rù bà àwọn èèyàn ni.
wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn ni. Èrèdí tí Ọlọ́run fi fún àwọn èèyàn ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀ kọ́ nìyẹn. Ọlọ́run fún àwọn èèyàn ní ẹ̀bùn wòlíì, ipò wòlíì, ẹ̀bùn ìran, ẹ̀bùn àsọtẹ́lẹ̀ láti fi gbé ìjọ rẹ̀ ró, láti fi gbé ẹ̀yà ara Kristi ró, láti fìdí wa múlẹ̀ nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n tún wá sọ ní ìparí pé tí ẹnìkan bá sọ tẹ́lẹ̀ tàbí tó bá rí ìran wòlíì gẹ́gẹ́ bí Bíbélì o, àwọn ìyókù tó wà níbẹ̀ wọ́n ní oore ọ̀fẹ́, wọ́n ní àǹfààní láti gbé àwọn ọ̀rọ̀ tó sọ yẹn lórí òṣùwọ̀n. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí kẹrìnlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Wọ́n ní oore ọ̀fẹ́ wípé wọ́n ti sọ fáínà wọn sọ, wọ́n sọ fáínà. Wọ́n ti sọ, wòlíì ti sọ̀rọ̀, kò sí nǹkan ní wòlíì sọ̀rọ̀ fún arákùnrin ọba kan nínú Bíbélì, ọba Hezekiah. Wòlíì yẹn lọ bá wòlíì, Olúwa ní sọ fún ọ pé palẹ̀ ilé rẹ mọ́, àìsàn tó ṣe ó kù. Bí wòlíì yẹn ṣe yí padà lórí Olúwa kí n lè kú, má gbàgbé pé mo ṣe báyìí, má gbàgbé pé mo ṣe, Ọlọ́run tó sọ fún pé wòlíì padà lọ bá ọ, sọ fún pé mo ti fi kún ọjọ́ ayé rẹ. Pé kì í ṣe àsọtán ni wọ́n sọ fáínà pé a lè yẹ̀wò, a lè yẹ̀wò pẹ̀lú ọ̀rọ̀ náà, a lè yẹ̀wò pẹ̀lú àdúrà gbígbà, a lè yẹ̀wò, a lè challenge prophecy yẹn pẹ̀lú ìgbàgbọ́ wa àti àwọn nǹkan tọ́lọ́run ti bá wa náà sọ tẹ́lẹ̀. Tá bá kúrò lórí ìyẹn, àwọn kan sọ fún wa, a tún béèrè òkè, a béèrè ìbéèrè pé kí ni a rò gẹ́gẹ́ bí orísun àwọn àsọtẹ́lẹ̀? Báwo la ṣe lè rí àsọtẹ́lẹ̀ nípa ohun tá a kò mọ̀ tàbí àwọn àṣírí tó farasin nípa àwọn ọmọ wa? Ọ̀nà wo la ti lè gbà rí ìmọ̀ òye wọn? Ní ìsìn mo ní ọmọ, mo fẹ́ mọ àwọn nǹkan kan nípa ọmọ yìí. Kí ló dé tọ́mọ yìí ń wò báyìí? Kí ló dé tó dúró báyìí? Kí ló dé tó like ẹjọ́? Gbogbo kí ló dé tí mo rí ẹ̀ sá sẹ́yìn? Kí ló dé tẹ́sẹ̀ rẹ̀ rí báyìí? Kí ló dé tó pupa? Kí ló dé tó dúdú? Gbogbo ẹ̀ lẹ fẹ́ mọ̀. Ọ̀nà wo ló wá tọ̀nà ta lè fi gbà wá ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí? Àwọn kan sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀, I think it's over 90% ló sọ pé èyí tó sure jù, èyí tó dáni lójú jù, tó jẹ́ òótọ́ ibẹ̀ ni pé ká wá Ọlọ́run fúnra wa nínú àwẹ̀ àtàdúrà. Àwọn kan sọ pé ẹ̀kọ̀ọ̀kan bóyá àwọn tilẹ̀ lè wá àwọn wòlíì tó wà nínú ìjọ tàwọn. Àwọn kan sọ àwọn bíi 7% bíi ìdá méje nínú ọgọ́rùn-ún sọ pé àwọn arákùnrin, àwọn ará tí wọ́n ní ẹ̀bùn èyí tí àwọn jọ ń gbàdúrà papọ̀, àwọn lè wá àsọtẹ́lẹ̀ tàbí ìrànwọ́ sọ́dọ̀ wọn. Ẹní prayer group, ẹní prayer warrior nínú ẹgbẹ́ church, ẹlẹ́gbẹ́ kan láwọn ẹgbẹ́ ìgbìmọ̀ nínú unity ní tẹ́jọ́ máa ń pray. Wọ́n lè bu ẹjọ́ jẹ́ ká pè lórí ọ̀rọ̀ yìí o. Ọmọ yìí ó fẹ́ ṣe kọ́ọ̀sì, mo fẹ́ mọ kọ́ọ̀sì tí ó ṣe, mo fẹ́ mọ iléèwé tí ó lọ, mo fẹ́ mọ oúnjẹ tí ń fún láàárọ̀, òun tẹ́ bá fẹ́ mọ nǹkan mọ́, ó lè fi lọ àwọn tẹ́jọ jẹ́ ará tí wọ́n ní ẹ̀bùn nínú tẹ̀sí mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ń gbénu wọn. Ṣùgbọ́n pàápàá jùlọ èyí tó dá mi lójú ńbẹ̀ ni pé wọ́n fún ara rẹ náà gbàdúrà, wá ojú Ọlọ́run fún ọmọ rẹ. A tún béèrè ìbéèrè mìíràn pé ǹjẹ́ o gbàgbọ́ nínú sísọ àwọn àsọtẹ́lẹ̀ nípa ọmọdé fún irú àwọn ọmọ bẹ́ẹ̀? Ẹ gbọ́, nígbà tí Elizabeth àti Zechariah tí wọ́n gba ìran fún Jòhánù, ǹjẹ́ wọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ tí áńgẹ́lì Ọlọ́run sọ fún wọn, ṣé wọ́n sọ fún Jòhánù? Ṣé Màríà sọ àwọn àsọtẹ́lẹ̀ tí ó ti gbọ́ nípa Jésù, ṣó sọ fún Jésù? Mo tún wo obìnrin kan, Zipporah, ìyá Mósè. Àwọn àsọtẹ́lẹ̀ kan máa wà tí Zipporah ti gbọ́ torí ọmọ Léfì ni, tó fi wò pé ọmọ eléyìí kì í jẹ́ pa, ó pamọ́ sínú yàrá rẹ̀ lóṣù mẹ́ta. Ó tún pamọ́ tó tún gbé lọ sódò, ó tún ṣọ́. Òun náà ló tún ṣe olùtọ́ ẹ̀ fọdún mẹ́ta kí ọbabìnrin Férò tó wá gbà lọ́wọ́ ẹ̀. Kí ló sọ fún mi? Ó fi jẹ́ pé nígbà tí Mósè wà ní ilé ọba Fáráò ní Íjíbítì, ó mọ̀ pé òun ò kì í ṣọmọ Íjíbítì, ọmọ Ísírẹ́lì. Ó sì mọ̀ pé òun lọ́lọ́run ó lò láti gba àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe mọ̀? Ìyá ẹ̀ sọ fún rẹ̀. Tẹ bá rí àwọn ìdáhùn wa, ó ti pín sí méjì. Àwọn kan sọ pé rárá, àwọn kan sọ pé bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tá a bá wò ó síra wọn gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tá a ti rí sẹ́yìn, yóò ní í ṣe pẹ̀lú bí àwọn nǹkan ṣe ń ṣẹlẹ̀ sí nínú ayé ọmọ yìí. Ọmọ tí wọ́n ní kó abẹ má kan orí rẹ̀, kó má jẹ oyin láti inú ibìkan tó ti jẹ rà. Ẹ máa sọ fún un náà, torí tẹ́ ẹ bá sọ fún un, ó lè kúrò oyin tán ní kí n má jẹ gan-an. Ó máa ń dùn, èmi máa lọ jẹ nígbà tí òun ti mọ̀ pé násìrì Ọlọ́run ni, ó máa lọ ṣe. Ìgbà míì a nílò ọgbọ́n Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run láti tọ́ wa sọ́nà pé ó yẹ kọ́mọ mọ ilé, kò yẹ kí ọmọ yìí kó mọ ilé.
ibi tó bá jẹ́ pé ọmọ yìí náà ti ń dàgbà, òun náà ní ipa láti kó lórí àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ sí ayé rẹ̀, wọ́n máa sọ fún un. Kò ṣẹ́ṣẹ̀ ńbẹ̀, àtàwa tá ní à ní sọ fún un, àtàwa tá ní ó yẹ ká sọ fún un, gbogbo wa la gbà á subject one condition or the other lábẹ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó wù kó ṣẹlẹ̀, a lè sọ fún un, a dẹ̀ lè má sọ fún un. À ń tẹ̀síwájú, a tún wá béèrè pé báwo la ṣe lè ṣe àkójọpọ̀ ìrìnàjò ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti àwọn ìrírí tí àwọn èèyàn ti ní nípasẹ̀ wòlíì? A pín ìdáhùn yẹn sí mẹ́rin. A ní ṣé ó máa ń dojú ojú ọ̀nà, ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ ayé èèyàn dojú rú. A tún wá sọ pé ṣé ó wúlò, ìran wòlíì wúlò fún àwọn onígbàgbọ́ tó ti dàgbà nínú ẹ̀mí tí òye ọ̀rọ̀ àti èdè ẹ̀mí mímọ́ yé wọn láti wádìí irú àwọn àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀. 84% ló dẹ̀ lọ fún ìdáhùn rẹ̀ pé ìran wòlíì ò sí fún ọmọdé nínú ìyẹn tó ṣẹ̀ṣẹ̀ gbà Jésù. Ìran wòlíì ò sí fún ẹni tí kìí ṣe ọmọ Ọlọ́run. Wọ́n ní ìran wòlíì wà fún onígbàgbọ́ tó ti jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àsọtẹ́lẹ̀ wà fún onígbàgbọ́ tó ti jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Revelation ni ìran tí ìwọ fúnra ẹ̀ gan rí gan, ó wà fún ẹni tó ti jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé agbára tó mú ìran yẹn wá ó yàtọ̀ sí agbára tó máa mú àsọtẹ́lẹ̀ wá sí ìmúṣẹ. Ó nílò àwọn nǹkan kan láti inú tirẹ̀. Ẹ wo Joseph nígbà tó wà kékeré, ó lálàá, oríṣiríṣi àlá ló lá. Ó rí táwọn àbúrò àwọn ẹ̀gbọ́n òun dọ̀bálẹ̀ fún un, nígbà tó yá létí pé ó rí pé bàbá àti ìyá òun dọ̀bálẹ̀ fún un. Ṣùgbọ́n ẹ wo ìrìnàjò Dáfídì, ẹ wo ìrìnàjò Joseph, ẹ wo ìrìnàjò Joseph, wọ́n sọ sínú kòtò, ó tún tàbí ẹrú nílé Pọ́tífárì, nígbà tó yẹ tó lọ sẹ́gbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n ní gbogbo ibi tó ń rìn sí yẹn, ó pinnu nínú ọkàn rẹ̀ láti wá Ọlọ́run, ó pinnu nínú ọkàn rẹ̀ láti bẹ̀rù Ọlọ́run. Òun ló jẹ́ kí àwọn àlá yẹn tó rere tó ní sí rẹ̀ kó lè wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni, so ní ìdáhùn tó tún tẹ̀lé, wọ́n ní ìran wòlíì kì í dá dúró láàyè ara rẹ̀, ó máa ń ní ṣe pẹ̀lú wòlíì tó sọ àti àwọn ìgbàgbọ́ wòlíì tó sọ. Bẹ́ẹ̀ ni, ìran wòlíì lè dá dúró. Ẹni tó sọ ìran yẹn yóò fi ìgbàgbọ́ tiẹ̀ yóò fi kún un. Ọlọ́run ní kó sọ fún ẹ pé ìgbéga ń bọ̀ níwájú ẹ. Ṣùgbọ́n òun gbàgbọ́ pé òun fúnra ara rẹ̀ lóòótọ́ ni ìgbéga ń bọ̀ níwájú ẹ, nǹkan tọ́lọ́run sọ fún un. Ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ gbàgbọ́ pé tí ìgbéga ń bọ̀ lọ́nà ẹ̀yìn, òun gbọ́dọ̀ ṣètọrẹ àbí òun lè nílò owó. Ṣé ẹ mọ̀ pé ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn? Òun tún wá wò ó pé tí ìgbéga bá ń bọ̀ lọ́nà ẹ̀yìn, ó yẹ kéèyàn náà lọ ṣe ìbọ̀rìṣà. Bàbá àwọn míì kàn gbọ́lọ́run gbọ́ ni, wọ́n kàn pera wọn ní wòlíì ni. Mentality, òye, àdágbọwọ́ ẹ̀sìn àbáláyé ò tíì kúrò lọ́wọ́ wọn. So tẹ bá mú ìran yẹn, nǹkan tí ẹni yẹn gbàgbọ́ nínú ẹ̀ àti nǹkan tí òun gan wulẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀, ó máa wà lára àwọn nǹkan tó papọ̀ nínú ìran tó rí. Kò lè fi ìran yẹn lásán, kò lè dá dúró. So kò dẹ̀ lè gba ìran nìkan lọ́wọ́ ẹ̀ kó fi nǹkan míì lẹ̀. Tó bá gba ìran lọ́wọ́ ẹ̀, wàá gba ìgbàgbọ́ rẹ̀ nínú ìran yẹn, wàá gbà á. Wàá gba àwọn belief tó ní nínú ìran yẹn, wàá gbà á mọ́ ọn. So bí mo ṣe ń sọ lọ, àwọn kan gbàgbọ́ wípé àgbákò ni o, àgbákò lọ̀rọ̀ ìran wòlíì o, ìrírí tàwọn àgbákò lọ̀rọ̀ wòlíì, pàápàá jùlọ téèyàn bá lọ bọ́ sọ́wọ́ àwọn wòlíì èké. Àwọn wòlíì èké tó jẹ́ wípé wọ́n ó gba tọwọ́ èèyàn, wọ́n ó gbaṣẹ́ lára èèyàn, wọ́n ó gbaṣẹ́ lọ́wọ́ èèyàn, wọ́n ó dalé èèyàn rú, wọ́n ó bọmọ èèyàn sùn, wọ́n ó bọkọ èèyàn sùn, wọ́n ó báyàwó èèyàn sùn, tàbí wọ́n ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò dáa, wọ́n mú èèyàn padà kúrò nínú ìgbàgbọ́. Àwọn kan wò ó pé ẹni tẹ́ ń pè ní ìran wòlíì yìí, ẹ ṣáà jẹ́ á fi í lẹ̀, ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Ọlọ́run kí n lọ wá Ọlọ́run Ẹlẹ́dàá mi. Torí pé kí ni? Wọ́n máa ń dá ìrìnàjò ayé èèyàn rú, pàápàá jùlọ àwọn wòlíì èké. Jésù náà dẹ̀ ti mọ̀ pé wòlíì èké máa pọ̀, ó máa pọ̀ gan-an. Torí ẹ̀ ló dẹ̀ ṣe sọ fún wa wípé ẹ wò ó, n ó fún yín ní ẹ̀mí mímọ́ tí ó máa fi òye ohun gbogbo yé yín. Nígbà tí ẹ̀mí mímọ́ inú ẹ̀ bá ti fi yé ẹ, o ò ní lọ kó sọ́wọ́ èèyàn kan tí ó ṣe ọ́ bó ṣe bí ò ṣe dà. Tàbí kí ọmọ èèyàn lọ, oríṣiríṣi àwọn èèyàn ní ìsìn wọ́n ní ọmọ wọn ṣe kinní kan, wọ́n lọ́mọ lẹ́mìí-kẹ́mìí, kán lọ mú un, kán lọ ṣe wẹ̀nùmọ́ fún un àbí kán lọ ṣe deliverance fún un. Kọ́mọ tó padà wálé ó ti lóyún. Ẹ gbọ́, ìran wòlíì, ipa rẹ̀ lórí òwe ìwòyí. Bí òwe ìwòyí ṣe yẹ kó lóye, àwa tá a jẹ́ òbí náà ó yẹ ká ní òye nípa ìran wòlíì. Ká má fi ọwọ́ ara wa, ká má fi ti àwọn ọmọ wa sínú àṣìṣe. Wọ́n tún wá béèrè pé káwọn èèyàn sọ ìrírí wọn. Oríṣiríṣi ìrírí la rí, èyí tí ààyè ò lè gbà wá láti máa sọ báyìí. Ṣùgbọ́n ní ìtẹ̀síwájú nínú àwọn ètò wa mìíràn, á máa yànnàná àwọn ìrírí lẹ́yọ kọ̀ọ̀kan.
jẹ́ kí n mú ẹyọ kan àbí méjì nínú àwọn ìrírí tí àwọn èèyàn pín pẹ̀lú wa gẹ́gẹ́ bí òbí àti gẹ́gẹ́ bí nígbà tí wọ́n wà léwe tàbí nípa àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí òbí. Ẹnìkan sọ fún wa pé nígbà táwọn wà ní kékeré, ìyá àwọn mú àwọn lọ sọ́dọ̀ wòlíì, àwọn ò sì kí nǹkan kan ṣàwọn o, wòlíì yẹn sì wo àwọn, kò gbàdúrà ó kàn ní ọmọ lẹ́mìí-kẹ́mìí, ẹ̀rí bó ṣe gbájú, ojú ẹ̀ dá. Wọ́n rò pé àwọn ò sì ju bí ọmọ ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án lọ nígbà yẹn. Wọ́n dẹ̀ ní ọyá excuse ẹ má ti sọ tí wọ́n ní ẹ kúrò ńbẹ̀, ọ̀rọ̀ àgbàlagbà ni pé ó ní òun mọ nǹkan tó bá ìyá òun sọ àti àwọn tí wọ́n mú wọn lọ ọ̀dọ̀ wòlíì. Ṣùgbọ́n láàárín ọdún méjì mẹ́ta, oríṣi àwọn nǹkan tí ò bá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé wọ́n á bẹ̀rẹ̀ sí fi sọ̀rọ̀ sọmọ rẹ̀ lẹ́mìí-kẹ́mìí ni ọmọ ò sì lẹ́mìí-kẹ́mìí, kò sì ní problem kankan. Ṣùgbọ́n tí wòlíì yẹn sọ, ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ìrírí èèyàn kan nìyẹn. Ọmọ yẹn ò lẹ́mìí èmi o, bóyá wọ́n fẹ́ kán mú wá sí àgbàlá kí wọ́n ní ṣàtiẹ̀ ṣàwọn aláṣọ funfun. Ẹ jẹ́ ká kọ́kàn wá kúrò nínú pé àwọn aláṣọ funfun. Àwọn aláṣọ funfun wà tó jẹ́ pé wọ́n mọ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run bá wọn ṣiṣẹ́. Àwọn aláṣọ tí ò funfun tó de kọ́là tó wọ súùtì gan míì wà gan tó jẹ́ pé tí wọ́n gan ó ju ti babaláwo lọ, wọ́n sì wọ kọ́là. Bẹ́ẹ̀ ni wọ́n wé láwàní mímọ́, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ burúkú ló kún ẹnu wọn. Ìmọ̀tara ẹni nìkan láti ba ayé aráyé jẹ́ ló kún inú ìwà àti ìṣe wọn. Ọlọ́run kó gbà wá, káwa náà kó ṣọ́ra. Ẹnìkan tún wá sọ wípé àwọn ní àwọn ìrírí táwọn ti ní ni wípé gẹ́gẹ́ bí òbí pé wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan ní ẹnìkan sọ àsọtẹ́lẹ̀ nípa ọmọ àwọn ò tilẹ̀ gbàdúrà nípa ìran wọn, àwọn kàn gbà bí wọ́n ṣe sọ náà ni, àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí máa fi hùwà. Ṣùgbọ́n òpin gbogbo ẹ̀ àwọn rí pé àsọtẹ́lẹ̀ yẹn ò wá sí ìmúṣẹ, ìran yẹn ò ṣẹ. Àwọn wò pé ṣé irọ́ wá ni ẹni yìí sọ ni? Kí ló dé tí ìran yìí ò ṣẹ? Wọ́n sì ṣìwàhù sí àwọn ọmọ yòókù nítorí ọmọ ẹyọ kan tán sàsọtẹ́lẹ̀ sí. Wọ́n ní ṣùgbọ́n nísìnyí àwọn ti dàgbà sí nínú ẹ̀mí, àwọn ti ní òye wípé ohun tó so mọ́ àsọtẹ́lẹ̀ àti ìran wòlíì ó pọ̀, ojúṣe táwa gan ní ṣe pọ̀. Wọ́n máa ní ọmọ kan ó ṣoríire, ọmọ wo ni ò ní ṣoríire? Ọmọ tó jẹ́ pé ìní Olúwa ni, ọmọ tó jẹ́ pé Ọlọ́run ní lọ́kàn láti mú èrè wá fóun, àwa lọmọ kan ò ní ṣoríire. Kò sọ́mọ tí ò ní ṣoríire. Gbogbo wa la ní ojúṣe láti tọ́ ọmọ wa, Bíbélì sì sọ fún wa pé ká tọ́ ọmọ wa ní ọ̀nà Ọlọ́run, tó bá dàgbà tán kò ní kúrò nínú rẹ̀. Bá ṣe ń kádìí ọ̀rọ̀ la bèrè lọ́wọ́ àwọn èèyàn, ṣé wọ́n gbàgbọ́ wípé nípa ẹ̀mí mímọ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́, ṣé wọ́n gbàgbọ́ wípé gbogbo nǹkan tí wọ́n nílò láti lò àti tó farasin àti tí ò farasin nípa àwọn ọmọ wọn, a lè fi hàn wọ́n ní àwọn ọ̀nà mìíràn yàtọ̀ sí ìran wòlíì láti ọ̀dọ̀ àwọn wòlíì. Gbogbo àwọn tó dá ìbéèrè wá sì sọ wípé bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ náà ló bẹ́ẹ̀ òótọ́ ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni wòlíì fẹ́ sọ, ìfẹ́ Ọlọ́run ni wòlíì fẹ́ sọ, ohun tọ́lọ́run ní lọ́kàn ni àsọtẹ́lẹ̀ fẹ́ sọ, àṣírí tọ́lọ́run fẹ́ tú náà ni wòlíì fẹ́ sọ. Tí ìwọ náà bá dẹ̀ ti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó ní ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run, ohun tọ́lọ́run ní lọ́kàn náà ni ẹ̀mí mímọ́ á sọ fún un. Ohun tí Ọlọ́run tó jẹ́ ìfẹ́ Ọlọ́run, òun náà lẹ̀mí mímọ́ á sọ fún un, á fìdí múlẹ̀ rẹ̀ nínú ẹ̀, á sọ fún un. Àwọn tẹ́ jọ jẹ́ ẹlẹ́mìí Ọlọ́run, ọmọ Ọlọ́run ẹgbẹ́ yín, Ọlọ́run á fi sọ fún àwọn náà, Ọlọ́run á fìdí ẹ̀ múlẹ̀ nínú ọkàn àwọn náà. Ó ní láti ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta lá fìdí òtítọ́ múlẹ̀. Kò ń ṣe ẹlẹ́rìí lásán, ẹlẹ́rìí tó bá lẹ́mìí Ọlọ́run ni. Téèyàn bá lẹ́mìí Ọlọ́run, èèyàn mẹ́rin lè máa sọ nǹkan kan náà kó dẹ̀ jẹ́ pé irọ́ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń pa. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò sọ̀fẹ́ Ọlọ́run. Ìran wòlíì, ipa rẹ̀ lówó èrè wòlíì. A sọ fún wọn pé kí wọ́n fún wa ní ẹsẹ̀ Bíbélì kan láti fi gbé àwọn ìrírí wọn yìí lẹ́yìn, láti fi ṣe atọ́nà fún àwa òbí, ẹ̀yin ewé wòlíì, ẹ̀yin òbí nípa bí ọ̀rọ̀ ìran wòlíì ṣe ń lọ àti pípeléke sí àwọn wòlíì èké. Jeremáyà orí 23 ẹsẹ̀ 3 sọ fún wa pé ké pè mí èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Ṣẹ̀gbọ́n, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní tí àwọn ìran kan tàbí àsọtẹ́lẹ̀ kan tí ò bá rújú tó bá wá sọ́dọ̀ wa, ó ní Ọlọ́run lè fi ìjìnlẹ̀ àṣírí ìtúpalẹ̀ rẹ̀ ó lè fi hàn wá. Nǹkan tó sọ fún wa pé ká má gba gbogbo ẹ̀mí gbọ́ o,
ká máa ṣọ́ra láti máa gbé àwọn ẹ̀mí tó ń sọ ọ̀rọ̀, tó ń sọ àsọtẹ́lẹ̀ jáde, ká máa gbé wọn lórí òṣùwọ̀n ẹ̀mí Ọlọ́run. Wọ́n sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ tàbí ohun tí ọjọ́ iwájú, òun kọ́ ló ń sọ òótọ́ tàbí òun kọ́ ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàásù, àwọn aríran ló jẹ́ èké. Ẹ wo àwọn ẹsẹ Bíbélì tí wọ́n fún wa yìí, ó pọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká wo Jóẹ́lì orí kejì, Joel 2 orí kejìdínlọ́gbọ̀n, Joel 2:28. Joel 2:28. Ó ní yóò sì ṣe ní ìkẹyìn, èmi ó tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa lálàá, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran. Ṣẹ gbọ́? Ọlọ́run lóun á tú ẹ̀mí òun á jáde ní ìkẹyìn ọjọ́ sí àárín gbogbo ènìyàn. Kò sẹ́ni tó yọ ọ́ sílẹ̀. Tó bá ti wáyé wa fún Jésù, ó ní àtọmọ wa obìnrin àtọmọ ọkùnrin. Ó tún wá sọ pé àtọmọ ọ̀dọ̀, ọmọ ọ̀dọ̀ ọkùnrin àtọmọ ọ̀dọ̀ obìnrin. Ó ní àti àwọn arúgbó wa yóò máa sọ tẹ́lẹ̀. Ní àwọn ọ̀dọ́mọkùnrin wa yóò máa ríran. Ọlọ́run lè bá wa sọ. Jẹ́ ká mú kan sí nínú májẹ̀mú tuntun. Kólósè orí kejì ẹsẹ̀ kẹjọ, Colossians 2:8. Kólósè orí kejì ẹsẹ̀ kẹjọ, Colossians 2:8 ó sọ fún wa pé ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi. Ẹ máa kíyèsára. Kẹ́nikẹ́ni má ṣe fi ìmọ̀ ara rẹ̀, ẹ̀tàn asán tara rẹ̀, kó fi yín sínú ìgbèkùn, kó fi àwọn ọmọ yín sínú ìgbèkùn, gẹ́gẹ́ bí òye tóun fúnra rẹ̀ ní, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ tayé, ẹ̀kọ́ psychology, sociology, philosophy, ẹ̀kọ́ tayé tí kìí ṣe gẹ́gẹ́ bí ti Kristi ti gbé kalẹ̀ fún wa. Ní ìparí, ẹnìkan tún sọ̀rọ̀ nípa Króníkù kejì orí ogún, Króníkù kìíní orí ogún ẹsẹ̀ ogún. Wọ́n ní ẹ gba Ọlọ́run nìkan gbọ́, believe only God's prophets. 1 Chronicles 20:20. 1 Chronicles 20:20. No, I think the 2 Chronicles. So 2 Chronicles 20:20. So 2 Chronicles 20:20. Ó ní wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde lọ. Wọ́n sì lọ ní aginjù tẹ́ wọ́n sì ń jáde. Ṣáfátì dúró sì wí pé ẹ gbọ́ tèmi ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù. Ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ lẹ ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ lẹ ẹ̀yin ó ṣe rere. Wọ́n máa ń quote ẹsẹ̀ Bíbélì dáadáa, ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀, àṣìkóòtì ló pọ̀ jù. Wọ́n á máa quote ẹsẹ̀ Bíbélì yẹn láti tẹ́ ìfẹ́ ara wọn lọ́rùn. Wọ́n ní ẹni tó dìde tó ń sọ̀rọ̀ yìí gan, Jèhóṣáfátì ìránṣẹ́ Ọlọ́run òun ló ń sọ̀rọ̀, tó ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ wò, ẹ gba Olúwa Ọlọ́run ti yín. Ìwọ gan kọ́kọ́ gba Olúwa Ọlọ́run tiẹ̀ gbọ́ ná. You have to do your part. Ìwọ gan kọ́kọ́ gba Olúwa Ọlọ́run tiẹ̀ gbọ́ ná. Then lẹ́yìn yẹn, a máa fìdí ẹ̀ múlẹ̀. Lẹ́yìn tó bá ti wá fìdí múlẹ̀, torí pé o ti gba Olúwa Ọlọ́run rẹ gbọ́, ó ní kó wá gba àwọn wòlíì Ọlọ́run tí ìwọ gbàgbọ́ yẹn, àwọn wòlíì tí Ọlọ́run yẹn rán, àwọn yẹn ni kó wá gbàgbọ́, wá ṣe rere. Ṣe pé bí stages ìpele bíi 4 ni. Gba Olúwa Ọlọ́run tiẹ̀ gbọ́, á fìdí ẹ̀ múlẹ̀. Kó wá gba àwọn wòlíì Olúwa Ọlọ́run tiẹ̀ yẹn, gbà wọ́n gbọ́, wá ṣe rere. Tí ìwọ fúnra ẹ̀ ò bá ti mọ ojúlówó Olúwa Ọlọ́run tó gbàgbọ́, àwọn tó kàn pé ara wọn ní wòlíì Ọlọ́run ni wàá gbàgbọ́, wàá dẹ̀ máa claim ẹsẹ̀ Bíbélì pé wàá ṣe rere. Ó ní àgbékalẹ̀. Another one tún leléyìí, ìmíì tún leléyìí tí wọ́n sọ, tí mo dẹ̀ ń ká dẹ̀ ní Deuteronomy orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n, Deuteronomy 29:29. Deuteronomy 29:29 sọ fún wa wípé ti Olúwa Ọlọ́run wa ni ohun ìkọ̀kọ̀, ṣùgbọ́n ohun tí a fi hàn ni tiwa àti ti àwọn ọmọ wa láéláé, kí a tó lè máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin rẹ̀. Ọlọ́run nìkan ló lo ohun ìkọ̀kọ̀. Èyí tó bá fi hàn wá, ó ní tàwa àti tọmọ wa. Èyí tó bá fi hàn wá ní tiwa. Èyí tí ò bá fi hàn bóyá kò tí ì fẹ́ kó mọ̀. Tí ò bá dẹ̀ fi hàn, ó lè béèrè fún.
ṣe bá ara àwọn tó jẹ́ pé áńgẹ́lì Olúwa lọ bá wọn, wọn ò wulẹ̀ lè retí áńgẹ́lì. Àwọn kan wà tó dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n wá Ọlọ́run, Ọlọ́run sẹ́ farahàn ní mo fẹ́ mọ nǹkan báyìí. Gbogbo ẹ̀ náà ló ṣeé ṣe. Kókó ni wípé àṣírí Olúwa ó wà pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Tí Olúwa ní ohun ìkọ̀kọ̀, èyí tí ó bá fi hàn wá, òun ni ti àwa àti ti àwọn ọmọ wa. Tá bá wo àwọn àkíyèsí àti àfiyèsí tí a fẹ́ àfojúsùn wa fún kókó ọ̀rọ̀ yìí, a sọ fún wa wípé kí òye ìgbékalẹ̀ àti ìlànà Ọlọ́run nípa ìran wòlíì àti wíwá sí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ èyí tí a ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun kó lè yé wa. Ǹjẹ́ a ní òye díẹ̀ sí yàtọ̀ sí àwọn nǹkan tí a ti mọ̀ tẹ́lẹ̀? Bá a ṣe ń ṣe àgbéyẹ̀wò àwọn tí Ọlọ́run bá sọ̀rọ̀, àwọn tí Ọlọ́run rán wòlíì sí láti sọ̀rọ̀ fún, àwọn tí Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ fún, àwọn tí Ọlọ́run rán áńgẹ́lì sí, àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run létí ara wọn fúnra wọn, pàápàá jùlọ nípa àwọn ọmọ wọn. A sọ pé a fẹ́ ká mọ àwọn àwọn òtítọ́ Bíbélì nípa agbára àti ẹ̀bùn tí ẹ̀mí mímọ́ lè fún wa. Ǹjẹ́ a ti rí nísìnyí pé agbára wà nínú ẹ̀mí mímọ́, ẹ̀bùn wà nínú ẹ̀mí mímọ́ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bíbélì sọ pé àwọn tí a ti pasẹ̀ ẹ̀mí mímọ́ darí, àwọn ni ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ á darí ẹ, á fún ẹ ní agbára láti mọ òye nǹkan tó máa ṣẹlẹ̀, á fi hàn ẹ́, á tún wá fún ẹ ní agbára. Èèyàn lè ní ẹ̀bùn kó má lágbára, èèyàn dẹ̀ lè ní agbára kó má ní ẹ̀bùn, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ nínú wa yóò fún wa ní ẹ̀bùn, yóò sì tún fún wa ní agbára. Òun ò kì í ṣe aláṣẹ, àṣepé iṣẹ́ ló máa ṣe. Ní ìparí, a sọ pé ká di òtítọ́ tó wà nínú àwọn kókó ọ̀rọ̀ tá a ti gbé yẹ̀wò, ká dì wọ́n mú, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe àmúlò àwọn ọgbọ́n Ọlọ́run nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wá àsọtẹ́lẹ̀ tàbí ìran, tàbí a fẹ́ mọ ohun ìkọ̀kọ̀ nípa àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká di àwọn òtítọ́ tá a ti gbé yẹ̀wò lónìí, ká dì í mú, ká bẹ̀rẹ̀ sí máa fi wọ́n sójúṣe, ká má gbàgbé wọn, ká má fi wọ́n jẹun. Ẹ jẹ́ ká gba Olúwa Ọlọ́run wa gbọ́, a ó ṣe rere, a ó fìdí wa múlẹ̀. Ẹ jẹ́ ká gba àwọn wòlíì Olúwa Ọlọ́run tiwa gbọ́, a ó wá ṣe rere. Ká gba Bíbélì láàyè láti jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run kó yé wa, ká máa kà á, ká fi ayé wa fún Jésù, ká gba ẹ̀mí mímọ́ láàyè láti máa tọ́ wa sọ́nà nígbà gbogbo, ní àsìkò gbogbo. Tẹ́nìkan bá pàdé wa, ẹ wo àpẹẹrẹ wòlíì àgbà àti wòlíì kékeré. Ọlọ́run bá wòlíì kékeré sọ̀rọ̀ létí ara rẹ̀ báyìí pé lọ síbí báyìí, má ṣe, ó fún un ní clear cut instruction. Àwọn ìlànà tí Ọlọ́run fún wòlíì kékeré yẹn, ó là á lẹ́sẹẹsẹ bó ṣe máa gbé àwọn ìgbésẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tó ṣe nǹkan tọ́lọ́run ní kó ṣe fún, ó jókòó ni wòlíì àgbà bá dé. Ó bá ní Olúwa Ọlọ́run rán mi, ó sọ fún mi kí n wá sọ fún ẹ. Wòlíì kékeré yẹn ò padà lọ bèrè pé Ọlọ́run ìwọ ló sọ fún mi bẹ́ẹ̀, ṣé nǹkan tí wòlíì àgbà ń sọ ṣé òótọ́ ni? Ibi tí wòlíì kékeré yẹn parí ayé ẹ̀ sí nìyẹn. Wòlíì àgbà yẹn náà ló tún wá sọ tẹ́lẹ̀ lórí òkú ẹ̀, nítorí pé ìwọ o ò gba ohùn Olúwa Ọlọ́run rẹ gbọ́, o ò gbọ́ràn sí àṣẹ rẹ̀, báyìí ló ṣẹlẹ̀ sí i. Òun náà ló sì rí ìwé ìpèsè, kó ló ṣe àsọtẹ́lẹ̀ ìpèsè. You are responsible for your life. Ó wà lọ́wọ́ wa láti ṣe àwárí òtítọ́. Ó wà lọ́wọ́ wa láti ṣàwárí òtítọ́, ká dẹ̀ mú òtítọ́ lò nípa bí a ṣe ń wá ìran wòlíì fún àwọn ọmọ tàbí fúnra wa. Ẹ jẹ́ ká kẹ́gàn àwọn ìran wòlíì èké, má wá káàkiri, má ronú lórí ẹ̀ jù, torí pé kò sí ọ̀nà àbáyọ ńbẹ̀. Ẹ jẹ́ ká fi ọkàn sí òtítọ́. Bíbélì sọ fún wa pé Jésù ni òtítọ́ àti ọ̀nà. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù. Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ lónìí. Òtítọ́ nìyẹn. Òun wá ìran, òun wá àsọtẹ́lẹ̀, òun wá revelation, òun wá vision fún ọmọ rẹ àbí fún ara rẹ. Wàhálà yẹn ti pọ̀, kò yé ọmọ, ò mọ ohun tó ń ṣe. Ìwọ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ lónìí. Tó bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yẹn, darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run níbi tí wọ́n ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run gidi. Kì í ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì. Darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run níbi tí wọ́n ti máa fi òye ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ẹ kí ìwọ náà lè máa dàgbà sókè. Wàá wá rí wípé ẹ̀mí mímọ́ lọ́fẹ̀ẹ́ la fi fún ọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tó ti di ọmọ Ọlọ́run, a fi ẹ̀mí mímọ́ fún ẹ lọ́fẹ̀ẹ́.
èmi náà yẹn á sì máa fi òye gbogbo yé ẹ. Á máa kọ́ ẹ ní gbogbo nǹkan, á tún máa rán ẹ létí gbogbo nǹkan. Àtèèyàn ló sọ, àti bíbélì ló sọ, àti ìwọ fúnra ẹ ló sọ tó rí. Ẹ̀mí mímọ́ òun ni òun ni òun ni èrò tá a máa fall back lé lórí. Ṣé mọ̀, ọ̀dọ̀ ẹ̀ náà la ṣì máa padà wá. Àtòhún wá ìran, àtòhún wá ìtumọ̀ ìran, àtòhún wá àṣírí ìran, ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ náà la máa padà wá. Òun ló máa fi òye gbogbo ẹ̀ yé wa. Ìgbà tí Dáníẹ́lì tí ọba yẹn sọ pé òun ríran òun ò rántí ìran tóun rí àlá tóun lá o, kán lọ wá àlá tóun wá, kán dẹ̀ wá ìtumọ̀ àlá. Dáníẹ́lì wá lọ gbàdúrà, á lè kà á nínú ìwé Dáníẹ́lì. Ó lọ gbàdúrà pé Ọlọ́run kó mi àṣírí lọ́dọ̀. Òun ni Daniel 29:29. Secret things belong to you. Farahàn wá, jẹ́ ká mọ àṣírí kán bá lè mọ̀ pé ìwọ ni Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run ló máa mọ̀ nǹkan tó wà nínú ẹ̀mí ènìyàn. Ọlọ́run dẹ̀ fi han Dáníẹ́lì àlá tọ́ba lá. Ọlọ́run sọ ìtumọ̀ àlá tọ́ba lá fún Dáníẹ́lì, ó tún wá fún onígboyà láti lọ sọ fún un. Wòlíì wo ló lè ṣe bẹ́ẹ̀? Kẹ́lẹ́ ẹ sọ pé ẹ lálàá tán. Dádì mo lálàá lánàá ṣùgbọ́n mọ́mì ẹ wò ìyàwó mi ìrántí àlá tí mo lá. Ṣé ẹ lè sọ àlá tí mo lá fún mi kẹ́ tó wá sọ̀túnmọ̀? Ẹ̀mí mímọ́ nìkan ló lè bá wa ṣe bẹ́ẹ̀. A lè wà nínú situation yẹn nígbà láti gbàgbé pé mo sùn mo lálàá kan ṣùgbọ́n mo ti gbàgbé. Ẹ̀mí mímọ́ lè rán wọn létí. Ìtumọ̀ àlá yẹn ẹ̀mí mímọ́ lè rán wọn létí. Orí ìran kan, ìtumọ̀ ọ̀rọ̀ yẹn, ìtumọ̀ ìran yẹn àti òye rẹ̀, ẹ̀mí mímọ́ nìkan ló lè fún wa. Òtítọ́ ta fẹ́ ká dì mú lónìí nìyẹn. Irọ́ ni gbogbo ohun tó yẹ̀ lẹ́yìn eléyìí. Tó bá ti yẹ̀ lẹ́yìn eléyìí, irọ́ ni. Kò sí òtítọ́ kankan ńbẹ̀ mọ́. Jésù dùn gbẹ́kẹ̀lé. Ó tó fún wa láti gbẹ́kẹ̀lé. Ká gbẹ́kẹ̀lé ìlérí rẹ̀. Ẹ̀mí mímọ́ yẹn ló fi fún wa. Ó tó fún wa. Ó ti tó fún wa. A nílò nǹkan míì mọ́ lẹ́yìn ẹ̀mí mímọ́. Agbára rẹ̀, àwọn ẹ̀bùn rẹ̀, ó tó fún wa. Lẹ́yìn tó ti wá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí, òun náà ronú jinlẹ̀ àwọn nǹkan tọ́lọ́run ti fi hàn. Èyí tọ́lọ́run ti sọ nípa ọmọ rẹ̀, àwọn ọmọ rẹ̀. Lọ yẹnu bíbélì wò. Fìdí ẹ̀ múlẹ̀ nínú bíbélì. Òye rẹ̀ ti yé ẹ, ó ti di òtítọ́ mú. Wọ́n náà pín pẹ̀lú àwọn ọmọ rẹ̀, pín pẹ̀lú àwọn ẹbí ará, àwọn òtítọ́ tó so mọ́ ìran wòlíì. Ká lè dẹ́kun agbára àwọn wòlíì èké. Ká má bàa kó sínú páńpẹ́ àwọn wòlíì èké. Mo sọ̀rọ̀ kan níbi onímọ̀ ọlọ́mọ kan ní wọ́n ní àwọn ọmọ ẹlẹ́mìí òkùnkùn wà ní kíláàsì wa. Ẹ wò ṣùgbọ́n àwọn ọmọ kan wà kíláàsì wa wọ́n lẹ́mìí Ọlọ́run, wọ́n mọ ríran. Wòlíì nìyá àwọn ọmọ wòlíì lọ́mọ wọn. Ó wá sàsọtẹ́lẹ̀ ló bá ríran sí wọn. Ó ti ríran oríṣiríṣi tó máa ń ṣe. Ọjọ́ kan ló wá ríran sọmọ wípé ẹlẹ́mìí òkùnkùn ni ìyá rẹ̀. Tó bá sì fẹ́ ṣẹ́gun ìyá rẹ̀, torí ìyá rẹ̀ máa pa. Tó bá fẹ́ ṣẹ́gun ìyá rẹ̀, ó wá tẹ̀lé òun lọ sọ́dọ̀ màmá tòun tó jẹ́ ìyàwó rẹ̀. Ọmọ yẹn wá lẹ́rù ìgbà rẹ̀. Wọ́n ṣe máa ń kó àwọn ọmọ sínú yàrá wọn. Ẹ sì jọ máa gbé ní ilé kò sì ní sọ̀rọ̀. Nígbà tẹ́yìn ní ìsọ̀rọ̀, ẹ̀ẹ̀kan lóòótọ́ ọ̀rọ̀, ẹ rò pé kò lè ṣẹlẹ̀ sí. Ó lè ṣẹlẹ̀ sí. Èèyàn kan lè pàdé ọmọ yín kó ríran sí. Kí lọmọ yín bẹ́ẹ̀? Ó lè délé kí ìran yẹn bà lẹ́rù kó má sọ fún yín. Kódà ó lè má rántí pé èèyàn kan sọ̀rọ̀. Ìtàn dẹ̀ ni kó ṣe tí ò dáa. Ó lè lọ ṣe nínú ìbẹ̀rù. Ìdí nìyẹn tó fi yẹ pé ó yẹ ká fi òye àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ká fi yé àwọn ọmọdé nípa ìran wòlíì àti ipa rẹ̀ lórí èrò ìwòyí. Ọlọ́run ti tàn mọ́lẹ̀ sí ọkàn wa. Ó ti fi òye ọ̀rọ̀ yìí, ó ti fi yé wa sí. A sì ń tẹ̀síwájú nínú agbára òye tó fi yé wa yìí. A sì ń gbàgbọ́ sí nínú agbára ẹ̀mí mímọ́ láti gba ìran àsọtẹ́lẹ̀ òtítọ́ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ tàbí láti àwọn ará nínú Olúwa tó jẹ́ pé àwọn náà kún fún ẹ̀mí mímọ́ nípa àwọn ọmọ wa. Láti tọ́ àwọn ọmọ wa sọ́nà nípa ti Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ àsọtẹ́lẹ̀ tó jẹ́ pé kò lè yípadà. Ọ̀rọ̀ Ọlọ́run tó fún wa ní àsọtẹ́lẹ̀. Gbogbo àwọn ìkìlọ̀ tó wà nínú bíbélì àsọtẹ́lẹ̀ tó fún wa láti máa gbé yẹ̀wò. Ẹnìkan sọ̀rọ̀ kan, ó ní wọ́n sọ fún òun wípé o bímọ ológo, inú ẹ̀ dùn, wọ́n sọ fún ẹ pé ológo. Ṣé tí ìrógo nìyẹn? Lóòótọ́ ni, ọmọ ológo lọmọ yín, ọmọ ológo 5G, ògo ẹ̀ tàn dé. Ṣùgbọ́n bóo ni ó ṣe rógo yẹn? Àfi kọ́mọ yẹn gba Jésù, ó gba agbára ẹ̀mí mímọ́. Torí àwọn kan wà bí wọ́n ti ń paná ògo. Wọ́n wà bí wọ́n ti ń pológo pẹ̀lú ògo ẹ̀. Wọn ò ní gbà lọ́wọ́ ẹnìkan, wọ́n tún pa pẹ̀lú ògo ẹ̀. Tí àwọn òye nǹkan wọ̀nyí bá yé wa, á mọ̀ wípé nínú Ọlọ́run
nínú agbára Ọlọ́run àti agbára ẹ̀mí mímọ́ láti lè mọ ìfẹ́ Ọlọ́run fún ayé wọn, láti lè rìn ní ọ̀nà tó tọ́, láti jẹ́ kí àwọn ìfẹ́ Ọlọ́run àti àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀ fún ayé wọn kó wá sí ìmúṣẹ. Ó yẹ ká gbàdúrà, ó yẹ ká bá Ọlọ́run sọ̀rọ̀, ó yẹ ká sọ nǹkan tó ń dùn wá lọ́kàn fún Ọlọ́run láti rí ìran burúkú sí ọmọ rẹ̀. Kódà wọ́n rí ìran rere sí. Kódà ìwọ gan fúnra rẹ ló rí, ẹ̀rù sì ń bà ọ́. Ẹ̀rù yẹn gan kì í ṣe àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ẹ̀rù ò kì í ṣe àtọ̀dọ̀ Ọlọ́run. Àbí wọ́n tiẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn, ìwọ gan ti rí ìran yẹn fúnra ẹ̀, wá wò pé wò ó tó bá wọ náà ni ó ṣe jàre. Jẹ́ ká béèrè fún àánú. Ọlọ́run ṣàánú fún wa. Ìran burúkú má jẹ́ kó ṣẹ mọ́ ọmọ mi, má jẹ́ kó ṣẹ mọ́ àwọn ọmọ mi lára. Ìfẹ́ ọ̀tá má jẹ́ kó ṣẹ mọ́ àwọn ọmọ mi lára. Àlá ibi tí mo rí yìí, ìran ibi tí mo gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ yìí, àsọtẹ́lẹ̀ burúkú tí wọ́n kọ̀wé rẹ̀ ránṣẹ́ sí mi, má jẹ́ ó ṣẹ. Ọba Hezekiah náà ni wọ́n kọ ìwé ránṣẹ́ sí ìwé ogun. Wọ́n ló mú ìwé yẹn, ó lọ tẹ́ ẹ, kàkà kó kà á, ó wá lọ tẹ́ ẹ sórí pẹpẹ. Ọlọ́run wò ó, wọ́n ti kọ lẹ́tà ogun wá wò ó, wọ́n ní báyìí ni wọ́n ní ò lágbára, wọ́n ní ilé ẹ̀ tẹ́ lẹ́tà àsọtẹ́lẹ̀, àkọsílẹ̀ burúkú àti àkọsílẹ̀ rere. The two of them are like. Bẹ́ẹ̀ni, àti rere àti búburú. Ẹ tẹ́ síwájú pẹpẹ Ọlọ́run. Olúwa, wọ́n ní ọmọ mi alákọ̀ọ́kọ́, wọ́n ní báyìí lórí, wọ́n ní kejì, mo tó rí báyìí lórí. Olúwa, mo gba ọ̀rọ̀ rẹ gbọ́ wípé tìyanu tìyanu tẹ̀rùtẹ̀rù lẹ dá wa. Ẹ dá àwọn ọmọ mi, ẹ dá wọn fún àlàáfíà mi. Say I will not give birth for trouble. Mi ò ní bímọ fún wàhálà. Nǹkan tí ọ̀rọ̀ yín sọ nìyẹn. Orí ọ̀rọ̀ yín ni mo gbẹ́kẹ̀lé. Olúwa, jẹ́ kó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Olúwa yóò gba àwọn ọmọ mi là, àlàáfíà àwọn ọmọ mi yóò sì di púpọ̀. Olúwa, jẹ́ kó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn ìwà tí ò dá, àwọn ìwà tó ń manifest tí ò dá, ràn mí lọ́wọ́ láti tọ́ àwọn ọmọ mi gẹ́gẹ́ bí ìlànà ìwọ Ọlọ́run. Jẹ́ kí n lè fi ẹsẹ̀ wọn lé ọ̀nà òtítọ́ nínú Jésù Kristi. Jẹ́ kí n fi ọ̀rọ̀ Ọlọ́run kí n fi yé wọn. Kò ṣe kí n máa ṣàsọtẹ́lẹ̀, wọ́n ríran sí ọ, wọ́n lọ ìjà tún lọ sọ́nà kí wọ́n tún lọ wo ohun tí yóò tún ṣẹlẹ̀ sí ọ lọ́la. Ràn mí lọ́wọ́ kí n lè kọ́ àwọn ọmọ mi ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, káwọn náà fàyè wọn fún Jésù, káwọn náà gba Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn, káwọn náà sì máa rìn ní ìlànà Ọlọ́run kí wọ́n má bàa ṣòfò ìdààmú láyé. Jẹ́ kí n fi ojúsùn mi sí ọ̀nà kan, èyí tó jẹ́ ọ̀nà tó tọ́ láti tọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run. Bá ṣe ń ṣe ní orúkọ Jésù ní a gbàdúrà. Bá ṣe ń ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá wá fún yín gẹ́gẹ́ bí ìran wòlíì fún àwọn ewé yìí. Alákọ̀ọ́kọ́ ni a ó rí nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ 3. Ó ní Ọlọ́run sì wí pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Àsọtẹ́lẹ̀ táwa ní fún yín nìyẹn, ẹ sì fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Genesis orí 1 ẹsẹ̀ 3. Ọlọ́run sì wí pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Èyí náà sọ bẹ́ẹ̀. Ọlọ́run sì wí pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà nínú ayé mi, ìmọ́lẹ̀ sì wà. Kí ìmọ́lẹ̀ kó wà nínú ayé ọmọ mi, ìmọ́lẹ̀ sì wà. Kí ìmọ́lẹ̀ kó wà nínú ayé gbogbo ọmọ tí mo bí, ìmọ́lẹ̀ sì wà. Tí wọ́n bá ti wá ní ìmọ́lẹ̀, ẹ jẹ́ kí wọ́n máa rìn nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Ìkejì tó dàbí rẹ̀, méjì péré náà. Ọlọ́run sì wí pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ sì wà. Genesis orí 1 ẹsẹ̀ 3. Ètò wá dàbí rẹ̀ ni pé ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 11 tó kọ́ ẹ pé wò ó kí èsì èmi bọ̀ kankan. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Ìmọ́lẹ̀ ti wà nínú ayé yín. Ẹ ti ń rìn nínú ìmọ́lẹ̀ yẹn. Ẹ ti ń ṣe, ẹ ti ń hùwà, ẹ ti ń jí, ẹ ti ń lọ, ẹ ti ń bọ̀ nínú ìmọ́lẹ̀ yẹn. Ẹ kíyèsára o. Èmi ń bọ̀ kankan ni Jésù wí. Èrè mi wà lọ́wọ́ mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Iṣẹ́ tẹ̀ ń fi ìmọ́lẹ̀ tọ́lọ́run tàn fún yín yẹn ṣe. Èrè ń bọ̀. Àsọtẹ́lẹ̀ inú Bíbélì nìyẹn. Tí ìmọ́lẹ̀ bá ti tàn sí tẹ ríran, tẹ rọ́nà, tẹ róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀, tẹ ti ríran rí tó yé rẹ̀ tó yé yín, ẹ kíyèsára o, torí pé èmi ń bọ̀ kankan. Mò ń bọ̀ kankan. Kò slow. It's not I come slowly. I come quickly. Èmi ń bọ̀ kankan. Àmọ̀gbà tó máa dé sọ́dọ̀ tèmi. Èmi ò mọ̀gbà tó máa dé sọ́dọ̀ tiyín. Kò sẹ́ni tó mọ̀gbà tó máa dé sọ́dọ̀ tiẹ̀, ṣùgbọ́n ó ń bọ̀ kankan, ìyẹn dájú.
láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí, yóò san fún yín. Òbí ni yín, Ọlọ́run ti tàn mọ́lẹ̀ sí yín, ó tàn mọ́lẹ̀ sáyé ọmọ yín. Kí lẹ̀ ń fi ìmọ́lẹ̀ yẹn ṣe? Kí lẹ̀ ń ṣe nínú ìmọ́lẹ̀ yẹn? Ṣé ìṣe pé ẹ tún ń gbénú òkùnkùn? Ẹ tún ń gbénú ìmọ́lẹ̀, ẹ tún ń wá òkùnkùn lọ. Inú ìmọ́lẹ̀ lẹ wà, ẹ tún ń wá òkùnkùn. Ẹ wò ó, èmi ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ń bọ̀ láwọ̀sàn, ó ń bọ̀ bí olè lóru, ó ń bọ̀ gba tẹ́nìkọ̀ọ̀kan. Tètè sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ń bọ̀, inú ìmọ́lẹ̀ rẹ̀ náà ni á gbà yín iṣẹ́ ọwọ́. Ìran wòlíì ipa rẹ̀ lórí èrè ìròyìn. Ẹ ṣé fún ìfarabalẹ̀ àti títẹ́sí tẹ́ ẹ tẹ́sí sí wa. A kú ọdún èní, á ṣẹ̀mí, àwọn ọmọ wa máa pèlé ni, wọn ò ní pẹ̀dí. Bẹ́ẹ̀ni, Jésù á jèrè ara wọn, bí wọ́n ṣe jẹ́ ìní Olúwa. Gbogbo ohun tá a nílò láti fi tọ́ wọn, á fún wa lóore ọ̀fẹ́. À á ṣe yín ṣàmọ́dún o. Ẹ ṣé gan ni. Èmi ni Olusoewe láti Children Shapers Network. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ rere nípasẹ̀ ọmọ kan lójoojúmọ́. Àwọn ò kí ń sọ̀rọ̀ púpọ̀, just a voice, a favour of a child every day. Thank you for your time. God bless you. Ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀, olè ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ pé mú gbèsè ló máa kú sí, ènìyàn ló sọ pé ò ní rọ́mọ lẹ́yìn rẹ̀, wòlíì ló sọ pé ó ti ṣẹ̀ ń gbélé débi